funfun. Ọmọ dára mi ò Afusa. Afusa tẹ̀rí kò fẹ́jọ́ kan o. Afusa jẹ́jẹ́ ló ń lọ. Ọmọ dára síbẹ̀ ojú kò rí kó máa wo bẹ́ẹ̀. Ojú kò ní lè palẹ̀. Ẹ mọ̀ ojú ò ní lè panọ́lẹ̀. Afusa òye èmi wọn nílẹ̀ yóò wájọ máa dátọ́ ni. Ọmọ dára ò dẹjọ́ mi Afusa. Èmi wọn nílẹ̀ yóò wájọ máa dátọ́ ni. Ọmọ dára ò dẹjọ́ mi Afusa. Ẹ má bá wí, ẹ má má bá jà o. Ẹni Ọlọ́run dá mi kò ṣe bára wé. Ẹ má bá wí, ẹ má má bá jà o. Ẹni Ọlọ́run dá kò ṣe bára wé. Ọ̀tọ̀ lórí ẹ̀tù, ọ̀tọ̀ lórí bí àgbìgbó. Ohun tọ́lọ́run ó ṣe, bàbá òfin wo èèyàn kan. Èmi wọ́n nílẹ̀ yóò wájọ máa dátọ́ ni. Èyí mú jòwó mi ò Afusa. Èmi wọ́n nílẹ̀ yóò wájọ máa dátọ́ ni. Ọmọ dára ó dẹjọ́ mi ò Afusa. Ó yọ lókèrè wọ́n yọ wọ́ṣẹ́. Ó yọ lódò wọ́n yọ wọ́ṣẹ́. Tìbí ní tèmi ni ó wẹ̀, tọ̀hún ní tèmi ni ó mú. Báwo ojú rẹ̀ wọn ò lè lọlé. Wọ́n ní mẹ́lẹ̀ yóò já ayọ̀ ẹni. Ó tiẹ̀ kulẹ̀ jálè ẹni. Ọmọ dára ó dẹjọ́ mi ò Afusa. Èmi wọn nílẹ̀ yóò wájọ máa dátọ́ ni. Èmi wọn nílẹ̀ yóò wájọ máa dátọ́ ni. Èmi wọn nílẹ̀ yóò wájọ máa dátọ́ ni. Afusa ọmọ dára ó dẹjọ́ mi. Balẹ̀ jọ̀wọ́ ọ̀gá sára yín balẹ̀ sára yín balẹ̀. Níbo ló sọ pé àwọn yòókù ẹ wà? Kì báyìí lọ wà. Ó yá mú adébẹ̀. O gbọ́ pọ́ ga ni kò mú adébẹ̀ ni. Mú yín balẹ̀ ṣágbára yín lẹ fi wọ́ mi dé báyìí. Ṣèbí fẹnu mi ni mo kì í tẹ̀lé yín. Mú yín débi. Wàá gbẹ́nẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí. Bóyá. Ṣé wàá okay ṣá? Move my friend. Òun ni ẹ o gbẹ́dọ̀ lọ òun ni ẹ o kò gbẹ́dọ̀ lọ. Yóò kàn yẹn èmi. Níbo? Bọ́sibà. Òun tẹ kò gbẹ́dọ̀ lọ. Ọmọ ẹ̀ náà. Tọ́kẹ̀. yìnbọn fábúrò yín. Hold on, kí ló mean pé wọ́n yìnbọn fún àbúrò mi? Ṣé ó jẹ́ ológun ni èwo làbọ̀rọ̀ máa fi bọ́n ṣeré? Kódà wọ́n ti mú lọ ságọ́ wọn. Wọ́n mú lọ sí police station. Bẹ́ẹ̀ni. What? Fún kí ni? Kí ló ṣe? Ṣé mo fi wé bá ń ṣeré lánàá ni? Mi ò parọ́, ẹ dáhùn. Mo ń bọ̀. Bíọ́dún, wá. Wo sórí, kó make sure pé o monitor class. Mo ń bọ̀ nísìnyí. Kẹ́ fún mi ní 5 minutes. Gbogbo class ṣé ń gbọ́ mi? Gbọ́dọ̀ pariwo o. Kó dẹ̀ make sure pé o kọ noise maker. Ṣó ti gbọ́? Ẹ má pariwo, you are in charge now. Ṣó ti gbọ́ class captain? Okay. Ẹ dá pẹ̀pẹ̀ ìbúlẹ̀ kí ká tètè. Ẹ já mọ́ ọ lọ.
bẹ́ẹ̀ni sọ̀hún nígbà tó mọ̀ pé ò sí lára wọn kí ló dé tó wá ń sá lọ. bọ́tọ́ lọ́pàá mi ò mọ̀ wọ́n rí kódà mi ò bí wọn rí báyìí lẹ́dàgbọ́ ọ̀dọ́lọ́pàá ẹ jọ kódà gbàgbọ́n akọ́ ni wọn dédé yìí ẹjọ́ má jẹ́ kí. gbẹ́nu sọ́jọ́ wo iye tó ń sọ yìí ò jẹ́ mi rárá mo ti dín pẹ̀lú ọ̀daràn bíi tiẹ̀ o ò mọ̀ ọ́ rí wọ́n á sá lọ ìyá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. àgbẹ̀sẹ̀ sí ilé yìí ó wá àgbẹ̀sẹ̀ sí ilé yìí. tún sà. ẹ fún mi láyé dé. ọ̀gá ṣe ìgbé ọ̀rọ̀ tí mo máa yé yín dáadáa mi ò mọ pípù yìí rí mi ò mọ̀ wọ́n rí ọ̀gá. wo gbogbo àlàyé ẹ̀ pátá mo ló yé wa sórí tó bá ń gbọ́ tí wọ́n bá ń sọ pé ọlọ́run má jẹ́ kí n rogun àkóbá àdàbà ìwọ ló yẹ kó má ṣàmì o sórí ọ̀daràn tí a mú wá lọ́jọ́ yẹn tó nawọ́ sí ẹ tí ó ṣe nawọ́ sí ẹ yẹn kò bójúmu fáwa láti fi ẹ sílẹ̀ bóyá nawọ́ sí ẹ yẹn á ní láti ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe ká lè rí òótọ́ ọ̀rọ̀ òun ni àwọn nǹkan tá a ṣe má rí wa bí ìka o àmọ́ ní báyìí a ti rí wípé o mọ́wọ́ o mẹsẹ̀ ó kọ́ parọ́ mọ́ ẹni mo wá ń fi àkókò yìí sọ pé kó o má bínú iṣẹ́ títí wa òun là ń ṣe fáǹfààní ẹ̀yìn aráàlú náà dẹ̀ ni màá sọ fún àwọn boys mi sìn kó fi mọ́tò gbé lọ sílé kó lè lọ bá mi drop ẹ̀ má bínú ṣùgbọ́n. ìyá máa jẹ mí ìyá jẹ mí ooo. dákun èmi ò fẹ́ wàhálà sórí ọ̀bẹ ti gbọ́mọ lọ́wọ́ ọmọ ti sọ bẹ́ẹ̀ nù ọ̀bẹ sì ti sọ ohun tí ó ṣe lẹ́yìn mọ́bìlú kí la tún fẹ́ gbà. ó mà ṣe Màámi, ó dàbí ẹni wípé nǹkan tí mò ń sọ kò yé yín. Ṣẹ́ni tó bá jẹ́ wípé ẹ jẹ́ lọ́ọ̀yà, tó bá jẹ́ wípé amòfin ni yín ni, nǹkan tí mò ń sọ ó máa yé yín. Àní ó yẹ kó fún wa lọ́wọ́ ìtàn. Ẹ sọ pé ọ̀bẹ ti gé mọ lọ́wọ́. Kí ni ọmọ ò ṣe kankan kò pààyàn, kò jalè, kò ṣe jàǹdùkú, ẹ tì má tì mọ́lé fún kí ni? Bó ṣe wà yóò yẹ kó sanwó ìtàn fún ni. Wọn ò lè san. Wọn ò ṣe lè san máa ń. Ṣé Ládélé ló gbé? Ọkọ̀ ṣe é gbèjà. Ṣé bí ìrìn àbùkù tó rìn, òun náà fi iyán gúgú lọ nílé àná. Bẹ́ẹ̀ni. Ìrìn àbùkù wọn lórí ìrẹ́jẹ ni kò ṣe nǹkan kan ẹ̀sùn wọn gangan lọ rí tó ń sọ pé àwọn mú fún pàtó torí pé rí ọwọ́ ọ̀rẹ́ ọmọ ó rìn ládùúgbò ọmọ kì í mọ́lẹ̀ ó di police station. Irú jésù wo nìyẹn? Ìrẹ́jẹ òfò bọ́ àwọn ṣé bí rí òsì tí ń rìn káàkiri inú ìlú sébò ló fi kó mọ́ àwọn èrò. Torí pé kí wọ́n bá ilé bú wọn ibẹ̀ ló wọ́n gbé. Ẹ wo ti tó aṣáájú. Ẹ wo bí sẹ́rí lẹ́yìn ọlọ́run owó ló tún kàn. Ibi ni owó àti owó adélé tí mo bọ́ lé. lẹ́yìn owó tẹ́mi ò wá fi tọ́jú àfúsà tèmi àfúsà ló tún kàn lẹ́yìn ìgbà náà. lẹ́yìn. máa gbọ́ tí mo ti fọ́ lẹ́nu bàjẹ́. Kò wàrà fún mi. mo fọ́ gbogbo ẹnu ẹsẹ̀ jẹ ni tó ní yọrùn. Mo láfúsá last week gẹ́gẹ́ ń tẹ láfúsá báyìí báfúsá ṣe rìn lẹ́gẹ́ ń tẹ̀lé. èmi mo fọ. Àṣẹ. èmi rò kò fẹ́ yẹ rárá ṣá tó lanu gbàgà òsì tọrọ burúkú ń jáde lẹ́nu ìwọ sọ pé ó fẹ́ fúsá lẹ́nu tó dẹ̀ mọ́rú àti mo kọ sí ọmọ yẹn tó mọ́rú nǹkan tó wà between us ó dẹ̀ sọ pé ó fẹ́ fúsá lẹ́nu. Doro don't talk anyhow má sọ̀rọ̀ sí anyhow ọ̀sẹ̀ àmà tí wàá ní wọ́n tẹ ẹgbẹ́ fásitì kí ló gbójúlé tó ń gun ẹ̀. ìwọ filẹ̀ ṣé ọmọ rò pé ọwọ́ wèrè sa mo mọ̀ wá torí tiẹ̀ ni kí n bá lè fi ọ̀ràn gan ni ṣé ọ̀fẹ́ jà ní sọ́fẹ́ kú ni àbí. màá lù ẹ́ o ọ̀fẹ́ jà ní. màá lù ẹ́ o mi ò rọ ẹṣẹ́ o. ẹ mọ ká. Ìwọ àti ta ni? ọ̀rẹ́ mi. ẹ wo gbẹgbẹ lọ́jọ́ tó. Màá lù ẹ́ bí pé mi ò mọ ẹ tó ṣu ẹ ni o. ọ̀nà ta Mo rò pé o mọ̀ mi. ó dà pé gíga tó ga lójú. Mo rò pé o mọ̀ mi. ọ̀nà ta ni ẹ̀yin ọjọ́ dúró síbẹ̀ kó mọ̀ sí kìnnìkan. Paul kí ló gbójúlé tó ń gun ẹ̀. What do you have that is pushing you kí ló ń gun ẹ̀. èèyàn kan sọ̀rọ̀ mẹ́yìn èèyàn kan sọ̀rọ̀ mẹ́yìn mo rò pé ó ń ṣí èrè mẹ́dúdú autonomy. tó ṣe rùmọ̀ yẹ̀ òkè bí ẹnu àlàkẹ́ mo rò pé ó ya wèrè tó sorí pé ó lo bí apẹtúwó ṣé kò ṣe pọ́ńdì ẹ̀ṣá máa lù ẹ̀ tó jẹ́ pé wọn ò ní rí ẹ̀ṣá ó mọ̀ pé ó ní draft tendency ó mọ̀ pé ó rò pé ó dáa. kéèkì bá fa kéèsì. tó bá nà mí. bàbá fa kéèsì ọ̀n bátà ni fa kéèsì. tó bá nà mí. ó lè nà kọjá náà bá ṣe ga tó wọn ṣe dánmọ́lẹ̀ yìí pì. Bàbá dúdú òpònú àpẹ̀dá fọ́fun gbé mu palaba orí dáńkú bí jẹ́ ẹ̀má náà ìwọ náà ń sọ̀rọ̀ owó bó ṣe rí orí bí arìndìn. dákú gbẹ́ni sọ́run jáde tá ń kẹnu ajá bẹ̀ kọ́. máa ń fìlà wèrè bí ìlú gangan ó lọ sí. ẹ dákun ó ti tó jẹ kí ni ìṣẹ̀lẹ̀ gan. ìyá wa ti dẹ́ ìpínlẹ̀ ṣe é gbé bàbá kéèsì. wèrè wo ló sọ̀rọ̀ gbẹ̀yìn.
tá tó bọ́tìnì sára sọ ẹ̀ láì sí sójà tá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nítorí bá fẹ́ sọ ni ọ sọ. ẹ dákun kí ni ìṣẹ̀lẹ̀ náà. sẹ̀lẹ̀ jẹ̀sà ni sẹ̀lẹ̀ jẹ̀sà ni tó bá béèrè ni ọ béèrè tó ń tẹ́bà sí pé èèyàn wa mọ tí bíbá tó fà rí fín. èmi nu o. inú èmi ni èwe ni kíkiri wa máa sọ̀rọ̀ kí wọ́n tọ́ sẹ́nu pupa bí ẹnu edé. ṣé ẹ ti bá a sọ̀rọ̀ pẹ́ẹ́fẹ́ ni. ẹnu rẹ ti ń pọ̀ jù. wà náà. ọ sì bu onígbòǹgbò ṣé ọ ní ọlọ́jà ọ ní gbẹ̀mí náà yá ìgbà ọ sì ń bọ̀ rẹ̀ mi bọ̀ ìsọ̀ kìíní bọ̀. máa ń nẹ́bí kò kú. ẹ̀rí mọ́nà wà yọ̀. wà á jẹ̀yà wà á jẹ̀yà wà á jẹ̀yà. ọ̀ṣùwọ̀n náà ṣe bí ọ̀rà ni wọ́n ti fi ẹran. níbi táwọn èèyàn pàtàkì wà olóko tó fẹ́ gbọ́n mi tí ò gbà fún wọn àyẹ̀wò náà wá sọ̀rọ̀ pé àwọn fẹ́ yàrá ó tajà rẹ̀. ọ̀rẹ́ àwọn náà kò ní káwọn náà gbìyànjú agbára wọn wò ní wọ́n fẹ́ gbìyànjú agbára wọn agbára wèrè wo ni wọ́n gbìyànjú gbogbo wa la mọ̀ pé ohun tó yẹni ló yẹni o ó kun ọrùn yadìyẹ rárá ó kun ọrùn yadìyẹ o àbí tó bá tiẹ̀ wá yadìyẹ ẹni tó mú dání là ń bá wí ìrò afúsá sáwọn rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ ìlú yìí àwọn rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ hàn. afúsá ti gòkè odò kí afárá tó já bẹ́ẹ̀ ni o méjì ìrò afúsá yìí méjì ìrò afúsá kò sí nílẹ̀ yìí afúsá rẹ̀ wà lóbìnrin pọ̀ jù òun ṣe pé mo fi rójú rẹ̀ lẹ̀ o ẹ̀gbọ́n rẹ̀ rẹwà. kò ṣe kó rẹwà nìkan kódà onílàákàyè pẹ̀lú. ní gbogbo obìnrin omidọ́lẹ̀ yìí kò sẹ́ni ẹ̀mí ẹ̀. bẹ́ẹ̀ni akólàkó lẹ́kọ̀ọ́ kó o kọ́ lajà rí. afúsá rẹwà pọ̀ ó pọ̀ ọtún gègé ó rẹwà ọtún gègé ó tún padà yín. ẹ má bá wí ẹ má má bá jà o ẹni ọlọ́run dá mi kò ṣe bá ara wé. Káyọ̀dé. ẹ má bá wí ẹ má má bá jà o. Káyọ̀dé, teacher Afusa is here. Good morning. Ẹ káàárọ̀ mà o. Ẹ kúṣẹ́. Teacher Afusa. Ẹ káàárọ̀. ẹ bá káàárọ̀ kó dúró. Good morning. How are you? adúpẹ́. Ẹ káàárọ̀. Káyọ̀dé, ó yá come back. Ilé ìtẹ̀rẹ̀ dé. Ẹ ṣé sàn. Teacher Afusa ẹ jọ̀ọ́ ẹ má ti lọ mo lóró ọ̀kan tí mo fẹ́ bá yín sọ. Okay, ẹ dúró mọ̀. ẹ ṣeun ṣe rí abatẹnijó nígbà yìí o gbogbo àwọn tí wọ́n ń bá yín jẹ́ pátápátá ọlọ́run bá wọn jẹ́. Àmín. ṣe rí nǹkan tí mo fẹ́ sọ ni wípé bẹ́ẹ̀ ṣe máa ń wá sílé mi tẹ́ máa mú ọmọ mi ṣe ó dàbí ẹni pé kó jẹ́ pé ẹ̀yin lẹ bí ọmọ náà fún mi ni. Ẹ ṣé gan, mo dúpẹ́ Dádì Káyọ̀dé. Ẹ mọ òbí rere lẹ́yìn náà àbí òbí tó ń rán ọmọ lọ sílé ìwé irú òbí náà òbí rere ni. òbí rere ni mí lóòótọ́ àmọ́ ìyá ọmọ tẹ̀yìn wa mo fẹ́ mi wọlé ìwé yìí àṣìṣe ọjà tí ń kó ni sí gbèsè mu ni. ní kúkúrú èdè mi nǹkan tí mo fẹ́ sọ òun ni wípé mo fẹ́ kéyìn àti kájọ máa fẹ́ra wa kájọ máa wọnú ara wa kájọ máa jáde kẹ́ máa wọnú mi kémi náà máa wọnú yín. Pẹ̀lú gbogbo bí mo ṣe gbìyànjú wípé kẹ́ má tẹ̀ fún ara yín báyìí lẹ padà fi àtẹ́lẹ̀ fi tẹ́ẹ̀dì. Irú ọ̀rọ̀ burúkú wo ló ń jábọ́ nígboro ẹnu yín yẹn? Kí máa wọnú yín ká máa wọnú ara wa. Kí ló sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá nù mí? Àbí kí ni mo fẹ́ máa wá nù yín? Ẹ dá mi lóhùn. Ẹ wo ẹ jẹ ọlá wípé àwọn ọmọ yìí wà lórí ìdúró. Ká ní kò sí àwọn ọmọ yìí lórí ìdúró ni. Ọ̀rọ̀ tí mi ò bá sọ sí yín lénìí, ẹ lọ bínú pokùnso ni. Ẹ̀yin aláìní ìrònú yìí. Láàárọ̀ kùtùkùtù tí mò ń ṣe iṣẹ́ ajé mi lọ. Ẹ wá ń bá mi sọ ọ̀rọ̀ rúrùn ọ̀rọ̀ kùngbákùngbé. Ẹ wo ọjọ́ tẹ bá tún dánwó ẹ̀wò láṣà ilẹ̀ á ga jù yín yọ lọ́jọ́ yẹn. Ẹ̀yin burúkú jàtìjàtì. ẹ ṣe bá. Ẹ̀yin ọmọ ìjọ ọmọ ìgbàlódé. Aṣọ ìgbàlà ń dá fún gbà. Tó o bá ilé fọkọ lásìkò, àfàìmọ̀ kó má ṣe pé ọkọ lọ́kọ òun lè ìsọkọ o. Bẹ́ẹ̀ ni. Màámi báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí? Irú ọ̀rọ̀ wo ló ń jábọ́ lẹ́nu yín? Ṣé bọ́nà bí yá mọ́ kí n sọ̀rọ̀ burúkú ni? Màámi, ẹ wò ẹ jẹ́ kí mi sọ fún yín. Èmi ò mọ wo gbogbo inú ìlú wa ìwé tóbi tó. Èmi ò rọ́kọ tí mo lè fẹ́ inú ìlú wa yìí o. Torí level education tèmi
ó àìsí ti gbogbo wọn. Báwo lẹ ṣe máa ní kí n lọ kí n fẹ́ àwọn àgbẹ̀ àwọn ọlọ́pàá jẹ́ pé wọn ò lè fi ìdí ìgò kọ ó? Ṣé irú àwọn yẹn lèmi máa fi ṣọkọ? Àwa bímọ kalẹ̀ orí àwọn ọmọ wa wá kú. Ẹ wo èmi ò rí ẹni tí máa lè fi ṣọkọ nínú ìlú yìí o. Mi ò lè fẹ́ illiterate. Mo kàwé náà. Ọkùnrin tí n bá máa fẹ́ ó máa jẹ́ ọkùnrin tó kàwé tó gboyè. Bí gbogbo ìlú wa ṣètò yìí o rọ́kùnrin tó lè mú. mi ò rọ́kọ olódo ni gbogbo wọn, mi ò dẹ̀ lè fẹ́ illiterate. Afusa kó má ṣe pé n tí ń ro àfàìmọ̀ kó má kíkà àbámọ̀ gbẹ̀ngbẹ̀. Bẹ́ẹ̀ni Ọlọ́run ò ní jẹ́, orí mi ẹlẹ́dàá mi ò ní jẹ́. Màámi kí ara nǹkan tí mi ń sọ nìyẹn, ara nǹkan tí máa ń sọ nìyẹn. Sùúrù patience làwọn olóyìnbó ń pè. Kí ló fẹ́ ná mi láti ṣe sùúrù tọkọ gidi àfiwá. Èmi máa lọ fẹ́ àwọn àgbẹ̀ àwọn olùkọ́ tó wà nínú abúlé wa. Èmi ò fẹ́ wọn o, mi ò fẹ́ wọn. Sórí bí n ṣe jókòó yìí ìwọ ọkọ fún ọ bẹ́ẹ̀ ni. Ẹ mọ ọkọ wa lè fẹ́ mi. It's not possible, it's not possible, it's not done. Ẹ lè mọ́kọ fún mi. Ayé àtijọ́ ló máa ń ṣe wẹ̀, ayé ìsìn wọn kì í ṣe wẹ̀. Pẹ̀lú gbogbo òwe tí mo kà, èmi fúnra mi ni máa yan ọkọ tí mo fẹ́, ọkọ tó ní ọgbọ́n lórí ibi tèmi. Afsa. Mo dáràn. Rídé. Afsa. Ọmọkùnrin ti ń yàlè. Ládùúgbò bí mo ṣe lọ́ọ̀sì rẹ tó ọmọkùnrin. Rídé. Yé kí ló ń tọ́ jí mi báwọn? Ọ̀sìn dàbàrà bolúwẹ̀ ṣe ọmọ láti ńlá lọ́wọ́ kan tó jí mi ni. Ká dáa fún ọfún tó sọ. Aláwo ló ńlá. Aláwọ̀ láyọ̀ òṣùwò ló ńlá. Rídé Taláfúsá. Ṣé torí ẹ̀ lọ sí fi èpè bá mi ṣeré lóru ọ̀gànjọ́? Ta ló ń jáfúsá? Ó dà mọ́ mi ní jáfúsá o. Ìyá àtẹ ní jáfúsá. Bí èpè mọ́ ní yẹ bá la sọ yẹ ẹ. Ẹ máa wo dìndìnrín ní ọ́ ìwọ lọ sọ wọn lóko àbí gbogbo orúkọ ọmọ mi lọ́mọ tán. Gbogbo orúkọ wọn lọ́mọ. Gbogbo orúkọ ìyá rẹ kọ́ wọn mọ̀. A jẹ́ pé ìyá rẹ ti ń jẹ́ sí wèrè nù. Bàbá ẹ lè máa jẹ́ ìyá wèrè. Ṣé ìyá mi jẹ́ Yíbò? Ṣé màmá mi jẹ́ Yíbò? Níbo láàmú gbọ́ ẹ̀ Rídé ṣọ́ọ̀rẹ́ o ti ń yàn lè wọ ọmọkùnrin. Gbẹgbẹgbẹ Ọlọ́run jẹ́ ojú tó lu ẹ bá tún padà sùn nísìnyí Ọlọ́run jẹ́ lu ẹ bára mi tó yẹn wá. Tọ́ba ìpadà sùn wà láì tọ́ba ìpadà sùn ọjà sọ̀rọ̀ ni. Ìwọ lọ́kọjá sọ̀kan ọmọ fẹ́ pẹ́pẹ́ nǹkan tẹ̀ tí kọ́ la jù wọ́n wá ti dọ̀rọ̀ lórun sísun. Kí ló ní ká ńlá? Ọ̀tọ̀ kọ́ ká ńlá o. Ó ti kọ́kọ́ ká ńlá o. Kí á ló dé náà? Sọ́wọ́ àjẹjẹ ni. Kí má bọ̀ rẹ̀ ṣe ṣe. Dákun ìwọ nìkan ni wọ́n dá. Èmi nìkan ni. Daddy, nǹkan tó wà nínú text message ni àwọn details tẹ́ máa fi gba owó ní bank, gbogbo àwọn informations tẹ́ máa lò ní bank láti gba owó òun ni wọ́n kọ síbẹ̀. Wọ́n dẹ̀ ní tó bá ti di àárọ̀ ọ̀la pé kí n lọ bá yín gbà. Ẹ dẹ̀ má fi mẹ́sẹ̀gì ẹ má fi hàn èèyàn kankan àwọn nǹkan tó wà níbẹ̀ nìyẹn. Afusa bí n bá gbọ́ ọ̀rọ̀ ẹ lágbọ́yé dáadáa ohun tí ó wà nù àtẹ̀jíṣẹ́ òun ni wípé gbogbo bí n ṣe gba owó ní ilé ìfowópamọ́ ńlọ́tẹ̀ẹ́bẹ̀ abájọ náà torí ńgbà tí ń bá mi sọ̀rọ̀ lórí fóònù ń ran mọ́ mi létí pé tọ̀ ẹnikẹ́ni tí ń bá fún ní kinní tí ọba ń yẹ̀ wò kó jẹ́ ẹni tí mo fọkàn tán tí mo fi iná tán wọn mọ̀ pé ọ̀rọ̀ nípa owó ló sọ síbẹ̀. Nǹkan tó wà níbẹ̀ nìyẹn tó bá di ọ̀la tílẹ̀ bá mọ́ máa lọ bá yín gbà. Ọ ṣeun. Ẹ ṣeun sà. Afusa ẹ wo má jẹ́ àfi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ mi tí ó tẹ àtẹ̀jíṣẹ́ yìí náà mo fẹ́ bá ọ sọ torí gbogbo ìgbà tí bá ti ń bá mi sọ̀rọ̀ lérí aago lèmi náà ń ròyìn ẹ pé tọ̀ èèyàn kan wà o Afusa ní jẹ́ o kódà gbogbo Gẹ̀ẹ́sì tó kọ́kọ́ fún wájú text message ni èmi ń jẹ́ òye pé ẹnu ẹ lèmi ti ń gbọ́ ìwọ̀n bá ti ń gbọ̀n dálẹ̀ lèmi náà ń ṣàṣàpò tèmi náà ń sọ jáde lẹ́nu wọ́n bá nítọ̀ bó o ní o ti rí mo kóró ìmú ní ọmọ tí wọ́n bí dáadáa ní ọmọ tó gbẹ̀kọ́ tó dá òun ní ọ̀tọ̀ yáàyè kódà ńgbà mo júwe ẹwà rẹ fún nínú ẹ dùn pé à ń ṣe lọ́pọ̀ sòǹbẹ̀ inú ẹ wá dùn wọ́n rẹ́ eléyìí ọba sì jáyé ẹni bọ́ bá sì jálè ẹni nǹkan dákun bá ń wá wọ̀rọ̀ kọ́ fi ṣàdá kí wà àtọmọ mi kẹjọ fẹ́ra yín gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ẹni nǹkan Afusa. ẹ ṣeun sà ẹ jẹ́ kí n tètè wá máa lọ ìyá mi ràn mí ń ṣe tó bá ti di láàárọ̀ ṣé ọwọ́ akọ mi ní lẹ́sìn. tó bá ti di ọwọ́ ìrọ̀lẹ́ máa padà.
Ó dàbọ̀ sá. ronú sọ̀rọ̀ mi dáadáa. Ẹ ṣeun sá. Eléyìí tí mo sọ ni o. Yes, sir. Lérí ìtọ́mọ mi ni o. Ọmọ ni Afusa ẹni ọkùnrin kò lọ́nà tó bú ẹkún. Ó ní bèrè yìí ọ̀bá jáyẹ ni yóò sì jálè ẹni. Ọ̀rẹ́ mi lọ́rọ̀ púpọ̀ lọ sọ lẹ́nu kí mo pẹ́ ní mo tẹ́lẹ̀ pé mo lọ náà làwà ní sí ọ́ àwùjọ pọ̀. Ẹ kú jókòó. Omi rẹ̀. Afusa èdè. Àmọ́ kò ní pẹ́. Omi ló ṣe. Kò ríran ni. Kò sí pójú rẹ̀ fọ́ bọ̀ ojú ni ló fi ń rìnrìn ni. Ojú ni ló fi ń rìn. Bẹ́ẹ̀ ni mà. Ẹ wá gbọ́, ta ni fẹ́ fẹ́ Afusa náà yín méjèèjì ni? Èmi ni màmí, èmi ni wa. Èrè ló fẹ́ fẹ́ Afusa. Ẹyin tó fẹ́ fẹ́ gbọ̀ngàn báwo ló ṣe mọ̀? Gẹ́gẹ́ tọ́rẹ́ mi ṣe sọ ojúnú ni mò ń lò mo ti ń gbóhùn ẹ̀ káàkiri ìlú ìdí nìyẹn tí mo fi ṣe aya tó wá lè fún mi yá wa inú mi ó dùn lọ́pọ̀lọpọ̀. Àbó mo gbọ́rọ̀ rádaràda tó ń sọ lẹ́nu. Ṣé wọ́n pé mo pàlè lọ́mọ mi lórí ni? Ṣé tán bá tiẹ̀ sọ pé ọmọ mi fẹ́ fọ́kọ? Ṣé bí ìwà afọ́jú lọ́mọ mi ò fẹ́? Tí ò bá ṣe wípé mo máa ń bọ̀wọ̀ fáwọn abarapá ni igi ni ìbá fi dà yín bọ́ta. Àmọ́ ibà yìí lè wọlé lọ ní ìsìn bá padà wá báyìí kélé gbé yín ẹ ṣòfò ni. Yá wa. Ẹnu rẹ sọ́jọ́ tó wà kó lẹ́mí ara ẹni lòbó ti wà wọn kó dìde kó jẹ́ ká máa lọ ni. Ọ̀rẹ́ mi yóò kọ́ ọ̀rọ̀ sọ ìfẹ́ là ń san pàrí. Tabala mọ wá sìn ó là fẹ́ fúre ni òun nìyẹn sìn ó ti jẹ́ kójú àmàlẹ́ dẹ́dẹ́dẹ́ kó dìde kó jẹ́ àmàlẹ́ lọ́jọ́. Máa ṣe mí. Ọ̀yí dídé mi fẹ́ wọ́n máa lọ́jọ́. Àbí ẹni pé mi ò rí irú ẹ̀ rí. Afọ́jú náà fẹ́fẹ́ yà wò ẹjọ́ nítorí ọlọ́ mo ló fa àwọn afọ́jú ẹgbẹ́ rẹ̀ sí. Adéníkẹ́ báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí oníkáfọ́jú fẹ́ afọ́jú nígbà táfọ́jú bá fẹ́ afọ́jú báwo náà ṣe fẹ́ ríran ríra wọn tó bá fẹ́ ṣeré ìfẹ́. Kí ló ń sọ yìí wo ọ̀rọ̀ tó ń sọ yìí ó dàbí ọ̀rọ̀ ọwọ́ sẹ́nu ni kò sí bí òkùnkùn ṣe ṣú tó á mọ̀nà ẹnu bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́rọ̀ tó ń sọ yìí. Akíkà òótọ́ ni. Abẹ́rẹ́. Ta ni pè? Kò mọ̀ ni. Ta ni? Ó yẹ ṣèdè láti Èkó ni. Iyì ọlá lórúkọ ó dẹ̀ lówó dání dáadáa. Lọ́ba. Kí n lọ́ba? Ó ní ò lọ. Ọ̀dà náà, ò ń bọ̀. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ṣé ẹ bínú pé mo gbé yín kúrò láàrin ìyàwó rẹ̀ torí mo ní ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì tí mo fẹ́ bá yín sọ. Ìbínú kẹ̀ mi ìbínú ẹ̀sán tẹ́ bá fẹ́ sọ. Ṣé rí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni àti pé ẹni tí ọ̀fà ìfẹ́ bá bá òun ló máa mọ ibi tó rú ẹ̀ ṣe sí lára ẹ̀. Ṣé rí ìfẹ́ tí mo ń sọ yìí ó dàbí. Kí lẹ wá fẹ́ sọ tó wá tóbi lẹ́nu yín tó bá òun ẹ̀sùn ohun tẹ́ bá fẹ́ sọ ìgbà tí ń sè pé mo mẹ́gbẹ̀ẹ́ dání ẹ̀yin ó dẹ̀ kí n wí bẹ́ẹ̀ kó kú bẹ́ẹ̀ ó dàbí pé ẹni fẹ́ mi wá mo bẹ́ẹ̀ sì fẹ́ sọ ẹ sọ̀rọ̀. Lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n kò ń ṣe ẹ̀yin ni mo nífẹ̀ẹ́ sí. Táwa ni. Ẹ ṣe Afusa ni mo fẹ́ kẹ́ bá mi bá sọ̀rọ̀ torí mọ̀ pé ọ̀rẹ́ ni mo jẹ́ tó gbọ́ pé kò rí kò sún yín ni mo ṣe ní kí wàá fọ́rọ̀ mi lọ yẹn. Ó jọ pàjá bù yín jẹ eré yín burú. Ajá ẹ ra mo kí gbogbo ìjókòó yìí o bó tilẹ̀ jẹ́ pé òun ṣe gbogbo omidan ìlú yìí ló wà níjókòó mi ò dẹ̀ bá wọn wí mo mọ̀ pé torí wọn ò mọ àǹfààní tó wà nínú nǹkan tá a fẹ́ ṣe ló jẹ́ kó máa sí ní ìjókòó bí báyìí. Ṣẹ́rí beauty pageant tá a ti torí ẹ̀ jókòó yìí àǹfààní kàn bẹ́ẹ̀ pé torí obìnrin tó dára jùlọ nínú ìlú yìí a fẹ́ fi ẹ̀bùn ńlá a fẹ́ fi dá wọn lọ́lá. Ẹ dákun kí ni àǹfààní tá a fẹ́ ṣe nínú ìlú gan? Ẹ ṣe ṣẹ́rí ìlú tó bá ti ń ṣe beauty pageant tá à ń sọ̀rọ̀ ẹ̀ gbogbo ìlú bẹ́ẹ̀ ni ìdàgbàsókè máa ń dé bá. Baálẹ̀ ìlú gan gbogbo ọ̀dọ́ ìlú gan gbogbo ló máa jèrè inú ẹ̀ torí everything máa wà more exposed. Irú ìtẹ́dùpẹ́ lajú kò sí ọ̀làjú lára yín o
tẹ́ bá dẹ́kun ẹ mọ̀ nǹkan tó ń pè lọ́làjú pàápàá jùlọ àwọn oníṣẹ́ ńláńlá àwọn oníléeṣẹ́ ńláńlá ló máa wá invest nínú ìlú bẹ́ẹ̀. ṣé àwọn omidan nìkan ló wà fún ni àbí àwa ìyáálé ilé náà lè kópa nù? mo like ìbéèrè yín yẹn ṣe rí àtìyàwólé àtòmìdàn kò sẹ́ni tí ó lè kópa ńbẹ̀ nǹkan tó jà jù bẹ́ẹ̀ ni pé ká ní ìdára ẹni lójú òun ló ṣe kókó jù. ẹ jọ̀ọ́ ẹ má bínú èmi lọ́rọ̀ mi ò ní béèrè nígbà tẹ wá wò sùnsùnsùn tẹ wá wò pé fẹ́ ṣe irú nǹkan báyìí nílùú wa pé ìdíje yìí o fáwọn ọmọge o ìtòrẹwà jù lẹ fẹ́ mú ṣé ẹ mọ̀ ọ̀dọ̀ àwa tó yẹ kẹ́ ẹ wá ni àwa ọ̀sọ́rọ̀ tó yẹ kẹ́ ẹ wá tẹ fi wá sọgbọ ẹ̀dí irú wa ògiri wa ó ga o. àbí ọ̀rẹ́ mi nígbà tí mo ti rí tán tí ń náwó mo ti mọrú nǹkan tán fẹ́ béèrè. àbí òòrì. ẹ jẹ́ padà lọ lékè lọ fọ́mọ lọ́mú. tàbí kọ́ lọ bèèrè lọ́wọ́ kan pé sáyé wà àbórí nǹkan náà. abúlé kẹ́ ń sọ̀rọ̀ báyìí mo ṣáà ti sọ fún wa lẹ́ẹ̀kan pé kò sí ọtí ò lè kópa nú ẹ̀. Ọláìdé wọ́n ń tọ̀ wọ́n ni ẹ mọ́jọ́ tọ̀ yín pa. ẹ má yẹ ká máa gbọ̀rọ̀ ẹbẹ̀ ní gbogbo ọtí kò yẹ yín èyí tó ṣe kókó jù tó jẹ́ pàtàkì bẹ̀ òun ni pé tẹ́ ẹ bá délé gbogbo àwọn ọmọge tó kù tọ́ọ̀sì ní jókòó ẹ jẹ́ bá mi sọ fún wọn káwọn náà lè jẹ àǹfààní nǹkan tá a sọ̀rọ̀ ẹ̀. ẹ̀yàn tiẹ̀ ti tán lé. wọ́n á gbọ́. ẹ̀yàn ti tán lé àwa rèé. wọ́n á tiẹ̀ gbọ́. kò séyàn kankan mọ́. ẹ̀yàn ti tán lé àwa náà rèé. àwa náà rèé. lẹ́yìn kò sọ́mọ. all right kò jẹ́ bóyá jẹ́ a tún máa pàdé. Ọláìdé orí ìlòmí náà ló sì wà sáà mọ̀ pé ní Ọlọ́run fẹ́ lọ́lọ́run níyàn ni èmi fẹ́ máa jáde lọ o tí ẹ̀ dúró ṣé nítorí pé ògbégbá orókè ló ṣe wá wọ̀kùn síbi tó ń ronú. màámi ṣé mo sọ pé torí pé mi ìgbégbá orókè ló ń bí mi inú ni àbí yóò tó ń gbé fún gan-an òun ló ń dùn mí. ta ni. Afusa ni wọ́n lò ló gbégbé orókè. Afusa ló gbégbé orókè. Ní abálájọ tí gbogbo àwọn ọmọ ìlú obìnrin ìlú tán fojú ro. Wọn à ní fojú ro bó bá ṣe wọ́n náà nǹkan wọ́n fojú ro. Àmọ́ dúró náà wọ́n sọ pé Afusa kò lọ síbi ìdíje yìí kẹ́. Tún máa wò kò lọ o wọ́n wá gbé kinní bá lé ni o wọ́n wá gbé díje bá lé ni. wọ́n gbé díje lọ bá Afusa nílé ni wọ́n gbé lọ bá nílé ni. Ẹlẹ́dàá mi mo máa sọ oríire o ó sì kí mi kú oríire. ìwọ lóríire tiẹ̀ wọ́n bàbá ẹ̀ ní. ẹ ṣe bí ìyàwó mi ni. mo rò pé rẹ ọ ìyàwó ẹni ta ni. Afusa ara bo ìyàwó ẹ sọdẹ ẹni sáré òkè ń gbà mí bọ́ bá ti mú bèbí ọkọ ọ sì mọ sọ̀sọ̀ kú sọ ṣé ìwọ kọ́ lọ sọ pé ọmọ yìí o mo ti dọ̀wọ́ rẹ̀ lẹ̀ fún ọ o. èmi sọ pé mo jọ̀wọ́ Afusa fún ẹ. sọ́pọ̀ jọ. ẹ ṣe pé mo ya wèrè mo rò pé ò ń ṣe èrè bóyá recent problem ló ń bẹ́ ẹja mo rò pé nǹkan ṣe ẹ́ èmi. kí ó dà kí ìyá mi bá sọ fún mi pé kí n jọ̀wọ́ ọmọ yẹn mo lè nìkan gbégbàjú fún àbí kí n pa wọ́n. kó pàjẹ́ Mr. Stanley àti tí ń ta tó báyìí torí obìnrin lẹ fẹ́ pàyà yín lé lórí ó ṣe fọmọ tí ń jẹ́rú bẹ́ẹ̀ sì nìyẹn ń lé ìwé fẹ́mọ̀ dọ̀kà láàmú. ọkà dùn náà ṣe dọ̀kà láàmú. ẹjọ kí n tí mo ń ṣe mo dá sí ọ gbọ̀ràn mi dẹ lẹ́rù ṣé mo dá sí ọ bẹ́ẹ̀ náà kọ́lé mi àti ẹ̀sùn jọ ni tó sùn sí mi lẹ́gẹ̀ẹ́ tó ń bẹ̀rẹ̀ sí ní pariwo Afusa lójú oorun tó ṣe service jọ wọn máa ṣẹjú òsì kan sí mi. kí ló ṣe tó ń ṣẹ́jú tó ń yírun. ẹ ọrùn ṣé kí ọrùn mi wá dórí. ìwọ pariwo Afusa lójú oorun. jẹ́jẹ́ mi kọ́ mo jòkó ọmọ Afusa tí ń sọ ni àǹtí mi ló ń jẹ Afusa tán ni wọ́n gbà. ìyá rẹ̀ ò tún já Afusa mọ́. mọ́ mi wà ní jàre. ayé ẹ bàjẹ́ là. ẹ rí i pé wèrè yẹn àtàǹtí àti àwọn méjèèjì lọ́jọ́ ń já Afusa tó dẹ mọ ihe àti mo kọ sọmọ yìí pé ọmọ tí mo nífẹ̀ẹ́ nìyẹn pé wàá dé máa tẹ̀lé kiri máa tọ́jú ẹ̀ máa ṣe gbogbo nǹkan tó jẹ́ kí n ṣe ìwọ lọ ń pariwo Afusa lójú oorun. kí ṣe èmi pariwo Afusa lójú oorun. wọ́n pààrọ̀ ọmọ ẹ̀. ìwọ gbogbo nǹkan tí wọ́n bá ti pè ọ́ sí lọ ọmọ dá sí tiẹ̀ ọmọ náà rùn àwọn kan bí bẹ́ẹ̀ náà ni ọmọ lẹ ti mọ ara kìíní báyìí ọmọ gbọ́ nǹkan táwọn èèyàn sọ wọ́n bá fọ́ra wọn lẹ́nu lékejì náà ọmọ gbọ́ soundtrack. kí ni wọ́n fi ṣèyàn irú soundtrack wo la àti ìgbọ̀rí mo lè yọ la àti ìgbọ̀rí àti gbọ́ tìǹká tìtì. mọ gbọ́gbọ́ kú gbọ́ káàkiri ọmọ lọ jàre. ẹ ò sẹ́ẹ̀sì rẹ́yìn tí ẹ̀yin náà ti fẹ́ jà fún ẹ̀jẹ̀ ẹ ti fẹ́ mọ yan kínní kí bẹ́ẹ̀ bá yan kí wọ́n kọ̀ọ̀kan tí ẹ dànù ní. kò ṣe páńpín kiri àlàyé ọ̀rọ̀ pé kó lè yé òun náà ní gbogbo yìí. báyìí kọ̀ tí ẹ báyìí. kí ló bá kọ́ ti ṣe jẹ́ méjèèjì kí ló dá méjèèjì ṣe báyìí. sóòrí kan ti yan kínní káàkiri ni ẹ wo yín sọ fún ìyàwó yín yín jẹ́ kó yẹ pé ẹ ti fẹ́ mọ yànlè kẹ́sì wọn mọ̀ wo mo ti mọ sùkúù Afusa àbí kíní ti ń jẹun yín lọ bàbẹ̀ jẹ́ ni yín jẹ́ kó yẹ pé wọn lè gbọ́kọ̀ tèmi. ẹ má ṣe yẹn ṣé ọkọ mi lọmọ jẹ́rìí yẹn o ọkọ igbákejì mi nìyẹn o
ẹ má dọ̀dọ̀ Afusa o. kí má lọ fún Afusa. mo dẹ̀ fọkọ̀ tún ẹni mo ṣe fọ̀rọ̀ ọmọ yẹn lù ẹ̀. ọmọ wo lọ fi lọ mí náà ṣé ó jẹ́ òjẹ́ mi ṣé ìwọ ti bá ọmọ sọ̀rọ̀. èmi ò bá Afusa sọ̀rọ̀. èmi ò bá Afusa sọ̀rọ̀. ìwọ tó jẹ́ pé kẹrin ló lásán ni èmi. Bright and beautiful. All things bright and beautiful. All creatures great and small. All creatures great and small. All things bright and wonderful. All things bright and wonderful. The Lord has made them all. The Lord has made them all. All things bright and beautiful. All creatures great and small. All things bright and wonderful. The Lord has made them all. All things bright and beautiful. All creatures great and small. All things bright and wonderful. The Lord has made them all. Husband slasher fọkọ mi lẹ̀ fún mi ò kí ló dé ganan wojú mi dáadáa tó bá yẹ pé ojú ló ṣe sí máa wojú o ṣé o ti gbọ́ tó fi jẹ́ pé gbogbo obìnrin lá ní gbogbo àdúgbò wa wọn àmọ́ ṣe lójú ọkàn wọn kí ló dé wọ́n gbé kinní ẹ̀ lọ ni àbí táwọn kó bọ̀ ganan wá wò ó gbọ́ kó o gbọ́ mi dáadáa list my husband fi ọkọ mi lọ́rùn lẹ̀ mọ́ tó bá fọkọ mi lẹ̀ wàhálà lọ bá ń bẹ̀. ẹ tiẹ̀ kọ́kọ́ dúró náà ibo lẹ ti jáwọ́ bíi búdọ̀gì tí ò lókun lọ́rùn tẹkàn jáwọ́ ní classroom mi bẹ́ẹ̀ yẹn tẹ wá ń pariwo ẹjọ́ ń torí Ọlọ́run ẹjọ́ tàti ẹ̀ ní ọkọ yín tẹ ń ti torí ẹ̀ ń pariwo bí ajá yìí náà. Imagine that ẹ máa wo nǹkan kò tún mẹ́tí mò ń sọ gbọ́n ti pọ̀ jù ó lè mọ̀ ọ̀dà o nídé lọ́kọ tèmi olówó orí mi tí ò lálẹ́ tí ò sì lè ní láéláé. Rìndé ìyẹn ni wípé nítorí Rìndé lẹ́sẹ̀ wá ń pariwo nínú classroom mi tẹ wá embarrass mi ní ojú àwọn pupils mi. Rìndé ni. Rìndé lásán Rìndé ń bẹ̀ yẹn Rìndé common illiterate. ẹ̀yin náà ni. ó dáa kò sí problem ẹ wá gbọ́ ẹ jẹ́ kí n sọ fún yín ṣé ẹ wá rí bẹ́ẹ̀ ṣe ń wo èmi Afusa yìí èmi ò ní bá yín pariwo torí level maturity tèmi ó pọ̀ ju tìyín lọ mi ò sí ní kàtígórì kan náà pẹ̀lú gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà nínú abáwa yìí ṣe ti gbọ́ ìyẹn ní ṣe wá rí ẹlẹ́ẹ̀kejì á dáa kẹ́ tètè lọ mú ọkọ yín dáadáa kẹ́ fa ojú ẹ̀ mọ́ra kẹ́ ṣe nǹkan tí àwọn ìyàwó tó wà educated bíi tèmi Afusa yìí tó máa ń ṣe fọ́kọ wọn tọ́kọ wọn ò kí fi ń wo ìta mọ́ kẹ́ wá gbọ́ ẹlẹ́ẹ̀kẹta èmi ò fẹ́ kọ yín o torí ọkọ yín ò sí nínú levels mi rárá àti rárá ọkọ yín ò sí nínú levels mi. abẹ́ẹ̀ rí nǹkan gbogbo nǹkan ló tún mọ̀ ṣe gbogbo nǹkan ló mọ̀ ṣe ó tún pe rí tì ṣé rí iná máa ń pè ní àbírí ayé ẹ̀ tí ẹ̀ ń ta lọ lówó ń tàbá mọ́ wá gbọ́dọ̀ ná irú òyìnbó wo ló tiẹ̀ ń sọ gan-an èmi ò ráyè fún gbogbo òyìnbó wèrè tó ń sọ wọn wá ṣé wọn nìkan ló kàwé ni èmi gangan lọ sùkúù mo kàwé I wanted to school tó orí nǹkan wà ló kó ń sẹ́yìn bò asin awọ asin. And for your information kò kí n ṣe wanted to school I went to school. let me talk wọ́n pọ̀ máa gbogbo mi lẹ́nu kí ló dé wo jẹ́ sọ fún ọ sample lélẹ̀ mo sì ń wọ́ọ̀lù rẹ ni wọ́ọ̀lì gidi ni mò ń fún ọ níjọ́ n bá pàdé ẹ níjọ́ tí n bá pàdé ẹ ìtì fojú ẹ rí ní tẹ̀jú ọmọlẹ̀ báyìí. ẹ wò mo ti ní mi ò fẹ́ bá yí pariwo ẹ kúrò nínú classroom mi. get out barbarian ẹ kò wá pariwo bí ayé ọkọ lásánlásán. tẹ̀bíládì fún rẹ tẹ̀bíládì fálákọ̀wé òye sọ́ra rẹ ọmọ tó sọ́ra rẹ tẹ̀bíládì fún rẹ tẹ̀bíládì fálákọ̀wé mò ń wọ́ọ̀lù ẹnu lẹ́sítẹ̀ tí bá bá rí ọ unbeaten you like mad. out of my classroom get out idiot non-entity ara ọkọ lásánlásán nonsense. ẹ̀yin ọmọ ẹ má bínú jàre ẹ jẹ́ ká padà sí nǹkan tá a ti ń kọ́ látàárọ̀. All things bright and beautiful. All things bright and beautiful. All creatures great and small. All creatures great and small. All things bright and wonderful. All things bright and wonderful. The Lord has made them all. The Lord has made them all. All things bright and beautiful. All creatures great and small. All things bright and wonderful. The Lord has made them all. After about. Kí ló ṣẹlẹ̀? Ó tiẹ̀ ní kí n jókòó
mo kàn ní kí n wá kí rẹ. I didn't remember giving you an invitation. So kí ni mo fẹ́ ní kó jókòó fún? Má bínú, I'm sorry. Ó dà pé woman tó ṣe lọ sí yẹn, it really upset you. Má padà wá later. Whatever. Hey, Mom, let's go back to òótọ́ rẹ̀ ni pé kí orí látọjọ́ tí wọ́n ti bí mi sáyé èní nínú mi dùn jù ó èní nínú mi dùn jù nítorí tó bá sọ fún mi pé èmi àti ẹ pé àjọ máa wà báyìí tá máa fọ̀rọ̀ jomi tó rọ̀ rẹ̀ mi ò tiẹ̀ expectation ẹ rárá. kò kí n ṣe expectation ọ̀ máa ń pè ó expect ẹ. expect ó dáa màá tún fìyẹn sí lọ́jọ́ mi. Mi máa sọ fún ẹ tó o bá ti máa dà mí láàmú tó bá ti ń ṣe jẹ́jẹ́ kí ló wà ń bẹ̀ ọ̀rẹ́ lèmi àti ẹ. àwọn ṣe jẹ́jẹ́ o jẹ́jẹ́ náà ni màá máa ṣe kódà bó sọ pé kí n má lọ lé báyìí mo lè sùn bí o. má lọ lé o ìyàwó ẹ wà nílé lọ bá ìyàwó ẹ. ìyàwó kẹ ìyàwó nìyẹn àbọ̀mọ tí ò sunwọ̀n ṣé ìyàwó nìyẹn àbí dìgbòlugi wéré má nìyẹn kẹ ìyẹn ò ṣe ìyàwó jórí bí n bá tiẹ̀ yanjú ọ̀rọ̀ pẹ̀lú ẹ tó bá ti lè sọ pé ó ti tán báyìí tó ti di ìyàwó mi báyìí ìjórè lẹ́sẹ̀ mi ṣé máa má jó kiri àdúgbò ni. ó yé mi àmọ́ tètè wá máa lọlé ṣó ti gbọ́ ọjọ́ tí mo dá fún ẹ pé kó padà wá ó ní kó padà wá o. ó dáa màá padà wá lọ́jọ́ yẹn àwọn èmi díẹ̀ tún rò pé kó tó di pé màá máa lọ kí gbogbo ara lè mọ ṣe gírí bí n bá ṣe ń lọ ní títì bóyá kó fún mi ní kìsìn. Kissing yẹn ń ṣe problem àmọ́ jẹ́ kó dọjọ́ mi a máa kó gbogbo ẹ̀ pọ̀ ọjọ́ tí mo ní kó padà wá yẹn ìwọ ṣá padà wá gbogbo ẹ̀ la máa kó pọ̀ la máa ṣe. a máa kó gbogbo ẹ̀ pọ̀ pẹ̀lú kìsìn náà jẹ́ ń tètè máa lọ nígbà yẹn tètè máa lọ ó jáde. pẹ̀lẹ́ o kó bá mi kílé o ó dàbọ̀. ọ̀tọ̀ lórí ẹ̀dù ọ̀tọ̀ lórí àdìgbò ó tọ́lọ́run ó ṣe bàbá òbí èèyàn kan èmi wọ́n nílẹ̀ yóò àjọ máa dájọ́ ní èmi mú jọ̀wọ́ mi òwò àbúsá èmi wọ́n nílẹ̀ yóò àjọ máa dájọ́ ní. gbogbo àwọn obìnrin ṣe ń dà ọ́ láàmú. àti pàápàá sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọgbọ́n ìmọ̀ òye ọlọ́run olókùn tó máa fi darí ọ̀rọ̀ yìí o bẹ́ẹ̀ ni àti pàápàá kò sí tọ́lọ́run dá tí ò ní kùdìẹ̀kudìẹ̀ rẹ̀ gbogbo nǹkan tọ́lọ́run dá ló ní kùdìẹ̀kudìẹ̀ àti pàápàá ipò ẹwà tọ́lọ́run fún ọ òun ló dà ọ́ láàmú báyìí sáwà dọ́lọ́run lẹ́bi ni bó ṣe fún ọ lẹ́wà àti pàápàá èyí tá a ṣe kù. Màmí ẹ tọ́ mi sọ́nà ètò mi sọ́nà gbogbo èrò tí ẹ yé mi mọ́ ó ti sún mi o ó ti sún mi o màmí. ètò ọ̀sánà yóò dà fún ọ ọmọ baálẹ̀ Iyọlá ó mọ̀ pé ò nífẹ̀ẹ́ rẹ̀ ṣèbó kúkú mọ̀ pé ó kàwé. Iyọlá. ọkọ mi yóò dà fún ọ ọmọ ọkọ ni ọ. òun náà ló dé o. bá mi bá sọ̀rọ̀ mi ò mọ nǹkan tí mo ṣe fáfúsà kò fẹ́ rí mímí láàtọ̀ bó tilẹ̀ kò kéré mọ́ màmá Àfúsà jọ tí ẹ gbọ́ ọ̀rọ̀ mi yẹ̀ wò àti pé kí lẹ̀ṣẹ̀ mi gan-an tí mo ṣe fún mi. ó fẹ́ mọ nǹkan tó ṣe fún mi ó fẹ́ mọ nǹkan tó ṣe fún mi ní ìwọ kìíní burúkú yìí ìwọ lọ parọ́ wípé èmi lèmi rẹwà jù nínú ìlú níbi ìdíje tí mi ò wá sí dá mi lóhùn ó wá pa irọ́ mọ́ mi irọ́ bàǹtàbàǹtà tó tóun ó wá sọ gbogbo àwọn obìnrin ìlú ó sọ wọ́n dọ̀tá mi ó fi dá mi lójú wípé ó tó ọkùnrin ṣe ó tọkùnrin ṣe torí bí ó bá tọkùnrin gidi ṣe ni ó nílò láti parọ́ wá ojú rere mi. bẹ́ẹ̀ ni sọ wá parọ́ ni lóòótọ́ ìwọ ló rẹwà jù nínú ìlú yìí kò kúkú fi parọ́. bá jẹ́ pé yẹn ni má bínú ṣùgbọ́n Àfúsà èmi kò rò pé kí n fi bu ọlá fún ẹ ni. kó o fi ṣe kí ni kó o fi bu ọlá fún mi ẹ dákun ṣé o ti wá mọ orí ọ̀tá tó ti fà fún mi dá mi lóhùn ṣé o mọ adúrú ọ̀tá tó ti fà fún mi nínú gbogbo ìlú yìí gbogbo àwọn obìnrin tó wà nínú ìlú yìí o ti sọ mí dọ̀tá gbogbo wọn o wá sọ pé o fi buyì kún mi ní wo sórí jẹ́ kí n sọ fún ẹ kí bàbá mi tó ti kú
bàbá mi tó ti kú tó wà nù sàárè tó ti kú tó bá dìde pé kí n fẹ́ Iyọlá mi ò lè fẹ́ ẹ mi ò ní nǹkan fi ẹ ṣe fi mí lẹ̀. ọ̀bùn má mi. Afusa. Mama, ó máa bínú wọlé. Ó ti bí wọlé wọn ṣe bí wọlé gbogbo bàtàbàtà tó sùn kíláàsì. Mama, má jẹ́ pé lórí kan tó sọ ẹ jọ ìjọba lè ọkọ̀ wáyé. Dákun jíjẹ wọ́n dọ̀bálẹ̀ fún mi. Olórí burúkú nìyàwó tí mo fẹ́ sílé o. Olórí burúkú nìyàwó tí mo fẹ́ sílé. Olórí burúkú nìyàwó tí mo fẹ́ sílé. Bó ṣe ń nọkọ̀ lójú bẹ́ẹ̀ ló nà ya ọkọ. Olórí burúkú ni Afusa, olórí burúkú nìyàwó mi. Dákun dáríjì mi. Sọ́rí olórí burúkú ẹ̀ ó wà láàrò. Ogún rẹ̀ sì wà láàrò tí ń gbà ó. Ọ̀sẹ̀ mẹ́fà báyìí ló yẹ ká máa lọ fi gbogbo ẹ̀. Ó sá kúrò ní wo. Ìkúnlẹ̀ rẹ̀. Èjì o. Ó ní láti kúnlẹ̀ fún mi dìde kó jókòó. Má jẹ́ n dìde sọrí má jẹ́ n dìde wọ́n kan sọ fún mi pé ìwọ ti gbọ́ ìwọ ti gbà kí n tó dìde. Wẹ́ndé òun embarrass mi o ó ní mo ti gbọ́ ìyàwó ẹ̀ ṣáà ti ṣe nǹkan tó máa ṣe àmọ́ èmi ò bínú dìde kó jókòó. Ìyẹn embarrass rẹ sọrí tó bá sọ pé ọ ti gbọ́ báyìí tí ò bá kẹrù rẹ̀ jáde léni káyé mi ó sì rùn tí lè gbogbo ẹrù ẹ̀ síta kan sọ fún mi pé ọ ti gbọ́ èyí tí mo bá wà gangan nu. òṣèré tí o bá dìde kó jókòó mi ò ní sọ. Ọ̀dà your fish is my command. Wẹ́ndé ṣé lóòótọ́ ló nífẹ̀ẹ́? Bàjẹ́ ọlọ́run mo lè torí tiẹ̀ kú tí torí tiẹ̀ tí ń bọ́ sí kànga tí ń bọ́ síbi tó bá wù mí. Mo wá fẹ́ kó ṣe nǹkan kan fún mi ọmọ mi ò mọ bóyá o máa lè ṣe. Èmi kò sí nǹkan tó fẹ́ jẹ́ ní ṣe láyé tí èmi tó bá jẹ́ torí tiẹ̀ ni o èmi tí ní ṣe ní ṣe kí ni. Tó bá wá fẹ́ kí inú mi lọ sí kí gbogbo nǹkan tó wà ní kí n gbogbo kí n lè sọ fún ẹ pé mo ti gbọ́ mo ti gbà láyé àti gbọ́ mo ní 30,000. 30,000. Mo dẹ̀ fẹ́ kó wá fún mi láàrin ọjọ́ mẹ́ta ṣé tó bá ti wá fún mi láàrin ọjọ́ mẹ́ta àmúṣe ti bù ṣe ni. 30,000 naira. Owó tó ní àbùkù kan bẹ́ẹ̀ bá ti lẹ́nu lẹ́yìn èyí ó pọ̀ àwọn mo ní èèyàn bíi bà tó yẹ pé lọ́jọ́ ìnáwó báyìí wọ́n níbo ni Ejima ń bẹ nílẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́ ó lọ sí Sàǹgbétọ́ ọ̀rẹ́ mi ni kò sí iye tí ó lè ná torí tèmi àgàgà kéèyàn wá jẹ́ kán mọ̀ òun jẹ́ kán mọ̀ ni jẹ́ kán mọ̀ òun ti sọ fún mi pé tó bá ti dijọ́ gbéyàwó pẹ́ẹ́ pé mi àti ẹ̀fẹ́ ti gbéyàwó báyìí 50,000 lónìí kan náà 50,000 owó tó kéré nù gbogbo nǹkan tó lọ lè ṣe 30,000 ọtí gbà. Tó bá ti kó wá lọ́tún la. Ẹ̀yìn ọjọ́ kẹta kò ní tọ́jọ́ kẹta níbi tí ìjọ lójú dénú. Ẹ̀yin ti sọ fún ìyàwó mi gbogbo àwọn olórúkú jàǹkáríwọ̀ tó kó sínú ilé kó tètè kó gbogbo ẹ̀ ìwọ ọmọ páàkì ẹrù rẹ lẹ̀ 30,000 owó tó kí. Rárá o. Ẹ bó ti rọra owó tó mo gbà náà ni. 30,000 má jẹ́ ó pẹ́ o. Àlàyé ọ̀rọ̀ pé mo fẹ́ ṣe fún yín ni pé a kì í bára ẹni rìn ká má lè sọ iyì tó ń jò tọrọ fúnra ẹni ká má lè fọ̀rọ̀ lọ́ra wa ni mo ṣe ní kí n tètè fi tó yín létí pé bó bá kojú fírí díẹ̀ o èmi fẹ́ rìnrìn àjò. Sálù ṣé fún kú ni àbí fárùn? Mo rò pé ó yá wèrè ṣé kò ṣe pọ́ńdì wọ́mọ ìṣá tó tó bá òun ni. kí lọ́rọ̀ rìn àjò bá lọ pẹ̀lú kú àtàrùn. Dúró náà Sálù ìgbà wo ló ti ń ro ọ̀rọ̀ yìí tó jẹ́ pé ìsín ìgan ló ṣe à ń sọ láàrin wa. ọjọ́ kíjọ́ tí ń bá rò mo ti rò náà nìyẹn mo dẹ̀ ti parí ẹ̀ báyẹn kò jù báyẹn lọ mo fẹ́ wówó lọ ni mo ní ìdí owó bí mo ṣe máa rówó tí mo máa fi rí ọ̀rọ̀ tèmi àti Afusa ń fà tó fi máa já mọ́ mi lọ́wọ́. èmi ló bá sọ fún mi. Sálù èlò gan ló fẹ́ gan. kíni ìwọ má dà sọ̀rọ̀ èlò ló ní lápò. Sálù ọ̀rọ̀ ẹnu ẹ pọ̀ ó ní èlò gangan. àìlówó lọ́wọ́ ká ló jẹ́ ká sọ kejì ẹnu sí ìlú tó ti ń lọ ṣáàgì tó ti ń lọ wáwó kó lè máa fi róhùn jẹ. Ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin tèmi ṣe rí bí èmi ṣe jẹ́ ànábì láàrin wa tẹ́yìn jẹ́ sàábé tèmi ṣe wá rí ìnáwó kan ni ó wá ṣẹlẹ̀ tí mo torí ẹ̀ pé gbogbo wa jókòó tó jẹ́ pé tó bá délẹ̀ tán gbogbo wa náà láà jẹ tá a mú bẹ́ẹ̀ yóò kàn nílé yóò kàlejò tí inú tẹ̀yìn gan dùn pé ọ̀dọ̀ wa ni irú nǹkan báyìí ló kángun sí ẹ ṣeun àmọ́ ṣe wá rí èmi onínáwó gangan
téèyàn bá dá káàntì mi ó ti wọ demorage. demorage. ẹ gbọ́. demorage. ó ti wọ demorage. wọ́n á wò pé tọ̀ wọ́n sì ní béèyàn bá lẹ́ni lẹ́yìn bájá bá lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ́ béèyàn bá léèyàn lẹ́yìn tí mo bojú wẹ̀yìn tí mo ráwọn ẹni mi wọ́n ní èèyàn lásán mi mo á wò pé ẹ̀yin gangan ni èèyàn tèmi ló jẹ́ kí n bó lẹ́sìn bá ń rèsì demorage mi ti jẹ́ kán mọ̀ jákọ́ kọ́ mọ̀ látọ̀dọ̀ tiẹ̀. ṣé kí n mọ̀ tán lọ́wọ́ ta wà yìí wọn ò tí ì gbé wá lọ sọ́dọ̀ àwọn sàǹbé tó kùnà. ká tó gbé e dé jẹ́ kán mọ̀ máa bá wèrè iye kan mi ọ̀kọ́là iye kan mi ọ̀kọ́là sọ́rí òun àti ìkejì ẹ̀ owó ti bàgbésí ayé wọn jẹ́ kí wọ́n ní ọmọ ìyá méje rewele àwọn eléyìí wọ́n rewele wọ́n wá pínra wọn torí owó àwọn ní fọ́ọ̀sì ọ̀kọ́là tí wọ́n kọ́ di tí wọ́n so skul ìyẹn ọ̀kọ́là tó so skul rí àyè ìgbà tí wọ́n bá dé wíńgì báyìí oríire ó wà dá dúró nù ẹ̀yin náà pákéjì ọ̀kọ́là rí ọlọ́wọ́ kan lè fi hip hop rán yín ni torí bọ́kọ̀lá kọ hip hop ilé wọn ni ó ti gbọ́ kò sẹ́ni tí ó rà àbí kí lẹ́ẹ̀ fẹ́ràn kọ́pì bàbá yín lọ́wọ́. ṣé èmi ní tèmi sílẹ̀ kan kò bá mi jí láàárọ̀ ẹ̀. gbọ́. àpò mi báyìí kò yọ gators. bí àìpò rẹ̀ ò bá yọ gators ọ̀ sì lọ fáyọ̀nù lọ nílé. ṣé bẹ́ẹ̀ náà mọ̀ pé torí ọ̀rọ̀ owó yìí ó fi kejì mi sọ̀hún. Ejima tí ń gbá ká yẹn ò ní àwọn ò ní àwọn orí burúkú ń bá ẹ lọ o ó má gèyẹ ó má gèyẹ you will eat fight wá gèyẹ tó ṣe lábí láwèrè. kí ló dé tẹ́ pé ìwọ ìfẹ́ rọ́kọ̀lá lójú ọmọ bu ìlà ṣé ń tìlà rẹ̀ jọ lọ fi wé o ṣé owó orí láyàn ó dàbí kíní gáìdì ìrìn fánù ọ̀ní ẹ̀yẹ̀yẹ̀ kíní. ó bu wa. ẹ bá pẹ̀lú síbẹ̀ yìí. pẹ̀lẹ́ eégún sàǹgbẹ́tọ́ bó o ní jàre ọ̀rẹ́ wa ẹ pẹ̀lẹ́. èmi ń tèmi o wọ́n ní ojú ní rojú ṣàánú. bẹ́ẹ̀ èmi ò rí two. ìyànjú ló bukú wo ló gbà bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ kéèyàn máa lánìí ṣé 2 million àbí 200,000 àbí 200 naira àbí. 2 million bíbó 2,000. 2,000. ó gbìyànjú torí mi tẹ ọlọ ìwọ ni mo rò pin jù láyé mi nígbà tí mo ti rí tọ́ tí ń fi léèsì rán kún àǹkárá nígbà tá àǹkárá ò tó nígbà tá àǹkárá ò tó mo ti wọ́n jákàmọ́ ó yá o a ti dé o tó ti gbé dé. sọmọ kan tó ṣẹlẹ̀. mi máa fi tọ́ bá sọ o. ọlọ́kù ẹ máa gbà mí kẹ́. ìwọ kan tó ṣẹlẹ̀ it is funny me. kí ló ṣẹlẹ̀. ṣe kí wọ́n pààyàn fọ ní ọ̀pẹ́ kò pẹ́ tí mo ṣe ìyàwó àwọn pèmí sílẹ̀ tuntun ti wọ̀. pèmí sílẹ̀ ẹ mọ̀ mọ́. ọ̀sẹ̀ pàjọmọ̀ kan tó padà aṣọ ló bu ìyá jẹ́ mi gan. jẹ́ kán mọ̀ sọ̀rọ̀ wọ wèrè. ṣé o fẹ́ sọ pé ọ̀sẹ̀ fẹ́ yàwó pé o bímọ lọ torí ẹ̀sùn kún sí. ẹkún ayọ̀ òdì. ẹkún ayọ̀ kan lélẹ̀ ẹkún ayọ̀ olórí burúkú o. mo ti package. mo ti package. ọkàn package ara ẹni kankan kó sì lọ ní ìsìn báyìí ọmọ ẹyọ kan lọ bí tí ọ torí ẹ̀sùn kún sí báyìí. bó bá wá pé mẹ́ta ọmọ máa ṣe rẹ́kọ̀dù ẹkún ni tọ́jú kó síta láàárọ̀ tó máa jẹ́ pé ẹjọ́ mo má rí o ẹnìkan ló ní o má rí nígbà tó mọ̀ pé ọ̀tún bàbá ọmọ ṣe kí lọ pálákàrà fún. ó ti tọ́jú mi ṣe àdìbò ti package. àti package. olórí burúkú ni ọmọ màá gbọ́ sí lọ́ndà bó bá ti dọ̀rọ̀ olówó ni ọmọ á package ọmọ lọ package. ọlọ́nu. tẹ́kàn mọ̀. kò sí ẹ̀kẹ́ kan tó lọ. bẹ́ẹ̀ni sọ́mọ́ dáre ní máa sọ̀rọ̀ ẹ̀mọ́ ìgbẹ́nu tí wá kílẹ̀ yìí náà rí ṣe náà tí wà ní. ìwọ ọmọ ṣe bí èèyàn gidi ọmọ sọ̀rọ̀ ẹ̀rẹ́ wọn ní mọ̀pọ̀ ìjẹ́ kọ́ lọ́wọ́ báyìí tán. èmi nìkan. kí ló dé tí mo gbóra ojú àlá yẹn kí n gbàdójú ikú jẹ́jẹ́ kí ló dé tọ́lọ́hun ò jẹ́ kí n gbójú àlá yẹn kí n gbàdójú ikú kó jẹ́ pé gbogbo nǹkan tí èmi àti afúsájọ́ rọra ń ṣe yẹn bá ṣe rọra ń fẹnu gora wa lẹ́nu tó ń lọ́mọ́ mi tí mo ẹlẹ́dàá mi.
bí mo ṣe rọra rí Afusa yẹn bó ti ṣe rọra sọ fún mi pé ọjọ́ mẹ́ta lòun fún mi o kí n lọ kó wá kí n dẹ̀ rówó yẹn lójú àlá yẹn bẹ́yẹn kí n kó fún kí gbogbo ẹ̀dẹ̀ máa lọ lẹ́sọ̀lẹ́sọ̀. ẹlẹ́dàá mi ò níbo dẹ̀ ni mo ti fẹ́ rówó tó ní kí n lọ wá báyìí gbogbo iṣẹ́ ló wà nílẹ̀ táwọn èèyàn kò balance wa báwo mo ṣe fẹ́ rí owó kó lọ fún sìn tí gbogbo ẹ̀ fi máa wà òkè. mo kò tiẹ̀ níwáṣẹ́ mi ṣe báyìí sí i ṣáà pé ẹyọ kan tí mo gbójúlé yìí ò bára wọn mú ìfẹ́ lọ́dọ̀ mọ̀ràn lójú oorun yẹn. ó ga ọ́ ṣàyẹ kó ti kọjá ṣèlú náà la kúkú gbà kọjá ó ga ọ́ iṣẹ́ rere ṣòro láti ṣe tí ká gan-an tá tún fẹ́ ṣe yìí ó mà ní òtí rọrùn yìí ká ṣe rere ká lè ká ẹ̀san rere má dájú gbogbo ìtàn ṣe yìí ẹni Ọlọ́run dá la Afusa mà ṣe ń pẹ̀gàn mi rò pé mo lè bá wọn lọ́wọ́ lọ́rọ̀ ìmọ̀ ẹ wo mo tiẹ̀ ti jáwọ́ mi mọ́ lọ. sọ́dà lójú pé yóò wá. kò sí ní wá ṣé bó mọ̀ pa fi pàdé sábẹ́ ẹ̀gí ni. ọ̀yà wa ni o láìdé sí ìrìn dín yìí mo sì rìn dín ní kọ́sà tètè wá sọ fún ọ tó bá ti yọjú. kò lè bọ́ ń bẹ̀ kò lè bọ́ ń bẹ̀ ó dé báyìí kò lè bọ́ ń bẹ̀. kí ló dé jí wọn lẹ́nìkẹ́ ṣe ti lè ó ti fi kú. ẹ̀yin mi pẹ̀lẹ́. láìdé báwo ni ṣe ń ṣe. kí Ọlọ́run fi sẹ́yìn yàn tó bá ṣe pé iṣẹ́ lèèyàn fi ní owó láyé ká wáyé ni irú wa ìlú ẹ̀ ká mọ̀ kí kéèyàn máa lówó nù. lágbára mi káàntì mo gbìn báyìí. àríyàn tí ó ràn lú ẹ̀ lọ́wọ́ yóò mú kú díẹ̀. ọ̀gá ẹ dákun ẹ wá gbèrò mi ẹ dákun ẹ má bọ̀ yẹ sà yẹ sà ẹ̀yin ni mo bá wí sà ẹ dákun ẹ wá ràn mí lọ́wọ́ ẹ dákun ẹ gbèrò mi. rìndé kí ni ò jẹ́ kó kún. kí lẹ wí. kó kún. ẹ wò ọ̀gá ẹ dákun kó tẹ mo rí pé ń jáde lọ ẹ dákun ẹ sọ mi torí. máa jẹ́ kó kún dáadáa jẹ́ kó máa kún jẹ́ kó máa kún. kọ́tàwá náà ti ṣe rí ni ọkùnrin bórí mi pa ni tá a ti ṣe lẹ́kọ̀ọ́ kí n tó wá síbí ni. torí pé kò sẹ́ni tí ọmọ gbèrú wa náà ni ẹ pẹ̀lẹ́ sà ẹ rí i pé láàárọ̀ ńgbà tí mo dé mo ní mo fẹ́ rí yín fún kankan kò ṣe pé bóyá inú èmi náà dùn mo ṣe ń ṣe iṣẹ́ yìí tí ẹ bá ṣe ara mọ́rin mi tí ò yá tó wà ní hospital tán ní káwó wá ló bẹ́ẹ̀ mi náà máa ṣe ògbélé torí tí n bá délé èmi gan ilé sùn gbogbo ọ̀pá ẹ̀yìn ó máa ro mí ni tí mo yí lọ tí mo yí bọ̀ tí mo yí lọ bígbà tí mo gbé wéètì ni mo á ní kí n ran yín létí pé owó ní alẹ́ yìí ẹ dákun tí n bá ti ń lọ o ẹ mọ́ gbàgbé owó tí ẹ jẹ mí sà. rìndé o ti láìkì owó jù nígbà tó ti ló fẹ́ rí mo nàpọ̀ ọ̀rọ̀ wo ló máa bá mi sọ ṣé mo jẹ́ lówó kan ti tẹ́lẹ̀ ni. ìjọ kan ló máa ń bẹ̀rẹ̀ ní sà. àbó ti gbọ́n ta pé ẹnjìníà ó jẹ́ owó kò fáwọn òṣèré lówó kò pọ́síbù máa fún ẹ lówó ẹ ni èló gan ni gbogbo owó tí mo jẹ. gbogbo tẹ jẹ mí gbogbo tẹ jẹ mí. ẹ dákun ọ̀gá ẹ sáré yá mi ní calculator kí n fi calculate. calculator ṣé mo rí calculator lọ́wọ́ mi. ṣé ẹ mọ̀ pé àkọ́kọ́ sọ̀rọ̀ 25 a tún wá sọ̀rọ̀ 700 ẹ dákun èló ni gbogbo yín fẹ́ jẹ papọ̀ náà. gbogbo tí mo jẹ pátápátá gbogbo ẹ ni mo mọ̀ ìwọ náà rántí pé àwọn blọọkù tó fọ́ máa yọwọ́ ẹ̀nú ẹ̀. ọ̀gá nígbà tí ìṣe pé bóyá mo mọ̀ fọ́ blọọkù ṣebí tá a bá ti gbé ó túká náà ni àbá a sì ti produce another one síbẹ̀ tó yẹ pé èyí wọn ò di lọ́wọ́. gbọmọ ìrẹyọ
torí wọn pé gbogbo wàhálà tó ń ṣe torí mọ́mí ẹ̀ náà ló ṣe. bẹ́ẹ̀ ni torí màmá ni. Ọlọ́run á fún wọn lálàáfíà. àmín àmín àmín. ọmọ náà ṣerú ẹ̀ fún wọn náà ó fẹ́ kọ́ wọ́n gbàrú fún ẹ. yẹ sà ẹ dákun ẹgbẹ́ mi sà. ẹ dákun torí ọkọ tó sì máa lé ẹ kú lọ́dọ̀ mi ní pé. yẹ sà. orin dé kọ́kọ́ kó bẹ lọ́dọ̀ mi. kí ló dé sà. ó ti ń yọkùn. sẹ́mi yọkùn sà. ẹ wá ṣe inú bíi gbà tó. kí ni lọ́jà rí mò ń bọ̀ tí mo fẹ́ rí yàn. ọ̀dà sà. olùsìn ní ọlọ́run ló tẹ̀lé kó ló ẹ má máa sùn tí ìdí mi lẹ tó rí irú yín lẹ máa fọkùn sí yàn lábẹ́ àkókò mọ̀ bóyá gèlè yín ni àbí lẹ́sìlá máa wo orí wọn dàbí igun èmi lẹ́ ń fún fanu bí bá ṣe ṣe tí yẹn wá ṣe mí báyìí olùsìn wọ́n ṣe yín bí pálí ó mọ̀. fún wa. ẹ fi iṣẹ́ o. ṣé wọn bẹ̀ tẹ́ ṣe látàárọ̀ náà lélẹ̀. wọn bá igi tí wọ́n sì kó wá rèé o wọ́n sọ pé ẹni mọ́tò ń kó ìtókù bọ̀ wọ́n bá dẹ̀ kó yẹn dé màá tún bẹ̀rẹ̀ sí í la wọn yẹn náà kí n kọ́kọ́ tiẹ̀ la ilé ìdojúkọ náà. àmọ́ iṣẹ́ yìí ń pẹ́ o ó pẹ́ o. kò pẹ́ kò ṣẹjọ́ mi mo ti lagi o àwọn igi kan tí mo tútù kó sínú àpò àwọn àpò kan mo tútù kó sọ́wọ́ ẹ̀yìn yẹn. láago mélòó ó dà kò burú gbàtẹ́ bá tó ṣe tán náà lẹ́tọ̀ọ́ gbowó tẹ́ bá ṣiṣẹ́ tán ẹ wá bá mi ṣọ́ọ̀bù kẹ́ wá gbowó. ó dà ẹ ṣeun bàbá yín ní ṣọ́ọ̀bù. iṣẹ́ lóògùn iṣẹ́ mo wá síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga gẹ́gẹ́ bó ti mọ̀ wípé àwọn òbí wo lówó lọ́wọ́ fún ìdí èyí àrógún jẹ ṣó wá rí Ọládélé àkọ́sórí ìlà máa ń kà nígbà tí mo wà nílé ìwé ó nítumọ̀ o ìwọ sì lọ̀rọ̀ náà bá wí Ọládélé kí ló dé tó fi ń fi ọjọ́ àárọ̀ rẹ tàfàlà ṣó fẹ́ fewú orí o fẹ́ fi ṣiṣẹ́ ni dáni lóhùn ìjọ̀gbọ̀n lẹ́nìí ìjọ̀gbọ̀n lọ́la bọ́n bá pè mí pé o dáràn bí wọ́n á pè mí pé o ti fa jàgídíjà kan bí kan Ọládélé ọjọ́ kọjọ́ tó o bá tún fa wàhálà ọjọ́ kọjọ́ tó o bá tún fa jàgídíjà kan bí kan wọ́n bá pè mí mi ò ní dá wọn lóhùn mi ò ní yọjú sí ẹ ọ̀rọ̀ ló ti gbọ́ lẹ́nu mi yẹn. ṣẹ́jẹ́ mi wá ni ẹ ọmọ jẹ́jẹ́ ni mí o ọ̀nà máa ń tọ́jà mi. ẹ ń tọ́jà ẹ bọ́ bá ń tọ́jà ẹ wo òfin jẹ pamọ́ ṣé dandan ni kò fún wọn ń jà ẹ ni dá mi lóhùn. ẹ máa fi pamọ́ jọ mi máa fi pamọ́ jọ mi. ṣebí wọ́n ló ráyè mo ti ní mi ìyìn ní tẹ̀ta ibi tí ó dàgbà sí lọ́wọ́ àrùn torí ìyìn lọ gbà á lẹ̀ bẹ́ẹ̀ ni ìyìn lọ gbà á lẹ̀ torí ìrọ̀ ẹ̀ ń sẹ́ èyí ìwé ọ̀ọ̀kà èyí iṣẹ́ ọ̀ọ̀kọ́ àfi kó sáà máa ṣe jàgídíjà gan káàkiri ìlú sẹ́wọ̀n nìkan lọmọ tó wà nínú ìlú yìí ni wọ́n lọ gbà á lẹ̀ lẹ́nìí wọ́n lọ gbà á lẹ̀ lọ́la kí ló dé ò jẹ́ ìwí fún ọ gbogbo eléyìí tó ń ṣe rádaràda kiri àfàìmọ̀ kó mọ̀ sí pé olè ló jà kẹ́yìn ayé rẹ̀. èmi ò lè ẹ má ti pé fún mi màmá mi ẹ má ti pé fún mi. Mami ẹ má dá lóhùn jàre ẹ má dá lóhùn kó gbé gbogbo ẹnu ẹ sọ̀hún wọ́n sì máa bẹ́ ẹ sọ́tọ̀ máa wá rùn kì nìyẹn wo ìwọ ló mọ̀ owó tèmi ní o lè mi yá ẹ ọ̀rọ̀ díẹ̀ báyìí òun náà máa ń sọ fún ọmọlúwàbí tó bá dé inú ẹ̀ á di òdìdí tó bá wù ẹ́ kó sùn kó ronú ara ẹ̀ kó yí padà nínú ìwà pálapàla tó ń wù ìwọ ló mọ̀. tó ti gbọ́ nǹkan tẹ́gbọ́n rẹ̀ sọ fún mi tó bá wù ọ́ bá wù ọ́ bẹ́ẹ̀ ara rẹ̀ ló wà. ìjọ àti ṣètò ìkíní báyìí ẹjẹ́ mi bí bàbá nǹkan kékeré ló ṣe wò nǹkan kékeré sí ló ṣe wò aláìní tìjú ṣé ìwé fún ọ́sẹ̀ ọ̀hún àrùkẹ́ ọ̀hún àrùkẹ́ ọmọ mà parun ọmọ parun. kí ló wá ṣe níbí tí èmi wá ṣe bí àbí kí n bèrè pé kí ni wọn náà wá ṣe bí. kí lèmi wá ṣe níbí wò jẹ́ kí n sọ fún ẹ wo kẹ́kọ̀ọ́ owó lẹ́ẹ̀ bá yọ èmi ló ráyè mú. èmi gángan lóògùn èmi ní sọ fún pé àgbáńkà ọmọdé sà kí là ń kọ́ ọmọ là ń kọ́ ọmọdé bàtà ọkùnrin ni. ó dẹ̀ mọ̀ mí o ó dẹ̀ mọ̀ ibi tí mo ti wá o ó mọ̀ ibi tí mo ti wá o ó gbọ́n tó wí ni wọ́n ní ọ̀sẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ọwọ́ mi ọ̀tún ọ̀rọ̀ mìnìmìnì ọwọ́ mi òsì ló dín fáfórí méjì tí mira wọn pélénjé akífọ́bà àdó èjìgbàrà ìlẹ̀kẹ̀ tí lọ ń bá wọn múlẹ̀ lókè. ìwọ lọmọ tó kífọ́bà àdó tọ́bà àdó fi ń wọ ìwà kífọ́bà àdó èmi wájọba àdó
gbẹ́nu lọ jàre kíni. àwọn òwe náà gbókùn lé ọ lọ́wọ́ tọ̀ yẹn sọ́ni bọ́ sí wa yìí tí bá jẹ́ kíní ìmọ̀ ọ́ sì wọlé. èmi ó wọlé kù tí wọ́n bá jọ kíní mọ́ mi. ó dà pé ó mọ̀ mí ṣá ìwọ tí gbàgbé pé Yemepin lórúkọ tá a pé kú Yèméjì lórúkọ tá a pa Yèyèrúgbó báyìí lórúkọ tá a pa àwọn ìyá mi ọjọ́ tó ń tí kọ̀lé ọ̀run bọ̀ wà kọ́lé ayé tó pàdé ọ̀run mi là in fact mo ṣe ń bọ̀ sùn ìní pọ̀ díẹ̀díẹ̀ lọ́ọ̀lẹ̀ bá ṣé o mọ̀ pé bí ìfẹ́ bá ráyàn gbà èèyàn máa ṣe bíi pé kò mọ nǹkan kan kódà ìfẹ́ lè jẹ́ kí èèyàn máa ṣọmọ ọ̀dọ̀ fẹ́ni tó bá nífẹ̀ẹ́ sórí nígbà tó ní ká lọ wúwo wá ìrònú bá bá mi pé níbo ni máa ti rówó ìta àti pé iṣẹ́ kápẹ́ńtà tí mò ń ṣe èmi ti filẹ̀ fún gbogbo fúngbà díẹ̀ mo wá wò pé kí ni máa ṣe báyìí o mo bá bọ́ sí gbòòrò mo ṣiṣẹ́ o àbúrò mo ṣiṣẹ́ mo rú kọ̀ǹkéré bẹ́ẹ̀ ni kódà mo lagi nígbà tó wá sú mi tí mo wá wò pé báwo lówó ìyá ṣe pé ni mo bọ́ sí ìgboro àwọn tó ń rúgẹdú. mo rúgẹdú o mo bá bẹ̀rẹ̀ sí rúgẹdú pápá ń bá rí ibẹ̀ tó yà mí lẹ́nu nígbà tí mo máa débi tí mo ti ń rúgẹdú mo bá tún bá rìndé ńbẹ̀ rìndé kan náà tó bá mi dùn ẹ̀ ní wèrè náà bá lóun máa wá rúgẹdú olóun máa rúgẹdú kóun lè rówó kó wá fún ẹ ó bá rówó kó wá fún àwọn àgbẹ̀ mọ́ mi lọ́wọ́ bí mo ṣe ṣọ́ wèrè sáfù nìyẹn torí gígẹdú tí mo rú báyìí ni mo là mọ́ wèrè lórí ló bá kú lọ́ọ̀kan ó ti kú o ó ti kú o ni mo ṣe ń yá ń sáré bọ̀ lẹ́lẹ́lẹ́lẹ́ pé ọlọ́run ti bá mi kọ̀ tá mi lẹ́kún ṣé wọ́n ṣáàyò mo rówó kó dọ́dọ̀ rẹ o. nǹkan tí máa ń sọ nìyí irú ọkùnrin bíi tiẹ̀ ni mo fẹ́ tó tọkùnrin ṣe. bẹ́ẹ̀ni owó ti dé máa ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọtí bó ṣe ń ṣe ọjọ́ ẹlẹ́dẹ̀ẹ́ ṣe mí. títí ẹ báyìí tí mo bá ń ronú ìfẹ́ àyà mi á dẹ̀ dìde máa sọ kúlẹ̀ ni mo ní mo gbé mo kú mo dárò. èmi wọn nílẹ̀ yìí ò àjọ máa ká tọ́ni èmi wọn nílẹ̀ yìí ò àjọ máa ká tọ́ni àbùsà ọmọdára ó dẹjọ́ mi á. wọ́n yẹ kí àwọn àlọ́ ọ̀nà lápò ó ti ẹ̀ dá. ẹni ká lọ wálé tó ń kó lọ́nà mo rò pé ó ṣì. Sálíù ọ̀dàlẹ̀ ni ọ́ lọ́nà wo. kékeré ọmọ ń dalẹ̀ jàre ó ti dalẹ̀ jù ìgbà tí kí ló wá débi. ò ń béèrè lọ́wọ́ mi pé kí ni mò ń wá kiri. sọ́tọ̀ wá débi. tèmi wá débi. tí mo wá rí yàn ọ́ ni kí ni mo wá débi. ò ń béèrè lọ́wọ́ mi pé kí ni mò ń wá kiri tí mo ti dúró sábẹ́ ìbòjì láti bí òwúrọ̀ pé tẹ́ni tí mò ń dúró dè bá fẹ́ kọjá o màá tètè accomplish ẹ màá sọ̀rọ̀ tó wà lọ́kàn mi. ta ló accomplish olórí burúkú dákúngbẹ́nu lọ jàre. kí ló ṣẹ̀yìn méjèèjì tẹ́ kàn pariwo lójú títì kí ló ṣẹlẹ̀. ó tẹ̀ tipẹ́ gangan ni èmi ti fẹ́ wá ọlọ́run kan sọ pé èdè ni ààyè àdá wèrè lòun gbogbo nǹkan tó fẹ́ sọ èmi gangan ni ó wà lọ́kàn mi. nítorí èmi gangan ni mo sọ pé mo máa express ara mi sí ẹ. ìwọ fẹ́ express ara rẹ ṣé ọ̀rọ̀ òdùn lèmi wá wà nígbà tí wọ́n bá express àbí on one way. ẹgbẹ́ gbogbo ẹnu burúkú yín sọ̀hún jàre ẹgbẹ́ ẹnu yín sọ̀hún ẹ máa bẹ ń pariwo ó dà ọwọ́ ta ni kí n gbọ́ ń sìn ṣé tọ̀dọ̀ ẹni kí n gbọ́ àbí tọ̀dọ̀ ẹni kí n gbọ́. èmi gangan ni ọ̀rọ̀ mi ló máa gbọ́. èmi ni jàre. èmi ọ̀rọ̀ mi ló máa gbọ́. ọ̀rọ̀ mi ló máa gbọ́. ẹ Sálíù. wo ẹkọ bóyá ṣe yín kó wájú mi tó bá yà yín ẹ lọ wá nǹkan gidi ṣe ẹ máa bẹ̀rẹ̀ ìdàgbà tó ẹ lọ́pọlọ kankan lórí ọ̀rọ̀ òṣì lẹ́wọ̀n bá mi lẹ́wọ̀n sọ. níbo irọ́ ni wọ́n ṣé o mọ̀ pé mo ṣàlàyé ọ̀rọ̀ ọmọ ìfún ẹni ṣé o mọ̀ pé mo ṣàlàyé ọ̀rọ̀ ọmọ ìfún ẹni. Sálíù àṣeyàn báyìí lọ jẹ́ ọwọ́ aṣọ mi kí ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ọjà. báwo ni mo ṣe jọ́dàlẹ̀. ta ló kọ́kọ́ débi. ìwọ ni wọ́n kọ́kọ́ débi. èmi kọ́ má kọjá lọ ní kò lọ bá yàwó ẹ. ìwọ ni kọjá ní kò lọ bá yàwó ẹ jàre. kémi lọ bá yàwó. ọ ní yan lé ọdọ kàlámù káàkiri. ọkà wo ni mo ń dá láàmú ìyàwó ni mo gbé sílé yẹn àbọ̀ mọ́. ìyàwó ṣe ìyàwó ni ìyàwó tèmi àbẹ́rú. ẹrú ni wọ́n gbé sílé ṣé kò bẹ́ẹ̀ tàjú tèmi lọ. nígbà tó wà rẹ́ni tó ṣe pé. ẹni tó ti darúgbó tán ìyàwó ẹ̀ pupa ó ì ṣe fọ́ lẹ́nu. ìyàwó mi pupa. ó ì ṣe fọ́ lẹ́nu. tọ́dí ò ṣe fọ́ lẹ́nu. kò sọ lọ́jọ́ sí pé òun tóun fi dúró sí ẹ̀ pé òun máa ń tẹ́ kọlẹ̀. irọ́ ni kọ̀sọ̀kọ̀sọ̀ ní kíni rẹ̀ kú kókó. Afusa má tẹ̀lé mi o àjọ wa o sọmọ gbọ́dọ̀ bí mo gbà tó gbà wá náà ọ̀nà mi tó bá wà ní mo gbà Afusa tó fọ́ lónìí ọgbà. Adéníkè ọmọ sàárọ̀ mo sì ń sùn lọ́wọ́ làbúrò mi wá jí mi. ọmọ ṣe ẹ máa wẹ tèmi torí ẹja tó ń ṣeré. kí ni. gbẹ́nu ẹ sọ̀hún èèyàn ń jẹ́ máa yé òun yọ̀ ṣé kò yẹ kó o ti wá bá ṣe máa mú Afusa balẹ̀ nínú ìlú yìí. Adéníkè èmi ò ṣe o
ṣé bá a ti ní ká jáwọ́ èwo ló tún wá ń sọ̀rọ̀ lọ yìí. ó mọ̀ ṣe o àti báyìí lọ gọ̀ tó ìwọ ọmọdé àti báyìí lọ gọ̀ tó èèyàn ṣáájú nǹkan báyìí fún ọ nínú ìlú yìí ó dẹ̀ ń wò bí ọ̀dẹ̀ ó dà sí ìwọ mọ̀ wípé tí o bá ti pa Afusa wà nínú ìlú yìí ni nínú ìdíje tá a ṣe tán yìí ìwọ ló yẹ kó gbégbá orókè tí o bá ti pa Afusa wà nínú ìwà yìí ọwọ́ àjòkó wá ṣe bí ọ̀dẹ̀. kí wàá ní ìsè. kí ló ń ṣe. dáadáa fi ń tá a ṣe lẹ̀ fún mi so sí ní nǹkan tí bá ti ní ọ̀sẹ̀ ni kò ṣe bó bá ti mọ̀ pé n bá sọ pé kò rìn báyìí ọ̀rìn bẹ́ẹ̀ ìwọ fi tó kù lẹ̀ fẹ́ mi. mo gbọ́ tiẹ̀ ọ̀rẹ́ mi gbogbo ohun tó bá ti ní kí n ṣe pátá ni wọ́n ṣe. wọ́n ṣe bẹ́ẹ̀. o ṣeun jẹ́ n tètè mọ́ wọlé lọ ìyá mi ò ti mọ̀ pè mí ṣùgbọ́n wọ́n á pàdé nírọ̀lẹ́ lábẹ́gi. tójú bá yẹjú. kóhùn mọ́ yẹ òun ò ní yẹ ọ̀rẹ́ mi ó ṣeun o. Afusa. Afusa la bi. Afusa ni. Bẹ́ẹ̀ni. Kò kàn yín ẹ̀yẹ bá pè tó máa ti jáde ó máa wà. Adáwà mọ àwọn ọkọ ẹ̀ rẹ̀. Ara èmi gangan ní ọkọ ẹ̀ òun sì mi wá ni. Ọmọ kò tún ti bẹ̀rẹ̀ òṣì. Ìwọ ló tẹ̀lé mi wá èmi lọ́kọ́. Jọ̀wọ́ tiẹ̀ mọ́ tí yẹn bá ti wà wájú àná ọkàn mọ́ sí wa kí wa ni. Afusa. Ẹ̀dẹ́ sùn ló ń bọ̀. Afusa. Yes, my love. Adéwà àwọn ọmọ ẹ̀ ń béèrè. Báwo ni ọkọ mi? Ṣé o fẹ́ nǹkan kan sí ni? All right. Ṣé ṣọ́ọ̀bù wa? Afusa. Mo wà lórí ìjókòó èmi ni béèrè rẹ. Afusa, ta ló kọ ẹ láàrin àwọn méjèèjì tó jókòó yìí? Kí ni èmi gangan ni ọ̀rí mi ni? Èmi ni. Èmi ni. Èmi Afusa, ọkọ mi, láàrin àwọn méjèèjì. Kí ló dé? Ìwọ nìkan ni ọkọ tí ẹlẹ́dàá yàn fún mi tó dẹ̀ máa bá mi kalẹ̀ lágbára Ọlọ́run. Irú àwọn ẹ́písù burúkú wo ló ń kà fọkùnrin? Kí ló dé tán ká ẹ́písòdù fún kí ni? Ẹgbà mi o. Kí ni? Bírèdì tààrà wà kọ́ yìí. Ibo. Ẹja náà agolo tí mo rà wá náà yìí. Ẹja náà agolo kan, ẹja náà rà ni. Kí ló ṣẹlẹ̀? Ọ̀dẹ̀ ń bú lọ jẹ́. Kí ló ṣẹlẹ̀? Bá ọwọ́ bọ́ oúnjẹ fún mi. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Àwọn ọgọ́ wọn ni kò máa kú tí ó bá kú kí ló máa pa. Àgọ́ yín dẹ gàn náà ló jẹ́ kọ́kọ́ tèmi oúnjẹ. Tọ́lá ẹ̀gọ́ náà bá gàn ni ní gbélé ìwádìí tó fẹ́ jà ní. Ó yẹ ìta ẹ bọ́ síta ló lé ní ẹ bọ́ ta. Tèmi ń jẹun lé àwọn àna. Ẹ bọ́ síta ká ló fún ẹ lọ́wọ́ ẹ bọ́ ta. Àwọn àpẹnu ẹ̀yin òjò ń jẹ lé yín bílẹ̀ tí wọ́n ń jọ wọn fún nínú àgbò lórí. Àwọn olórí ikú ọmọ. Afusa, máàmì lóore. Ṣé wọ́n ti lọ? Àwọn olóṣì màmí ẹ ṣé mo dúpẹ́ ọpẹ́lọpẹ́ ọgbọ́n tẹ́ kọ́ wa pé kàdá àwọn olóyìn burúkú wọ́n ti kó ìburúkú lọ tó ti dà báwọn. Dákun ṣé gbogbo ohun tí mo sá ni ò ṣe ní sí. Ẹ ṣe ní ká ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ la ṣe ṣe. Àwọn olóṣì ni wọ́n lérí ibú ni wọ́n ṣàtúkọ́ rí burúkú wọn lọ. Mo bọ̀ kán tó lọ wọ́n fẹ́ pa mí wọ́n ṣe ń nà ọmọ lọ́mọ gbogbo oúnjẹ tó ń jẹ gbogbo ẹ̀nà gbé lọ mo ti ẹ̀ dúpẹ́ wọn fi mí lọ́rùn lẹ̀ pẹ̀lú eléyìí tó ju wọn rí ń bí léèrè ká má pàdé mọ́ kán tiẹ̀ má kí mi mọ́ kán jẹ́ ń sin nínú abúlé yìí. Bàbá ó ṣe ìwọ̀n àbúrò ó ṣe mo dúpẹ́ láti ẹ̀ lè sí mi àwọn olórí burúkú. Ọ̀rẹ́ mi iṣẹ́ ló ṣe o kódà mo ṣe fún ẹgẹ́lẹ́ báyìí ló jẹ́. Àwọn bọ́ọ̀sì ẹja wèrè díẹ̀ nǹkan tó kàn ti ẹ̀dùn mí ni pé mo ṣẹ̀ mú ṣọ́ọ̀tì kan ni kí mú tẹ tú báyìí lọ wọlé wọ́n dẹ̀ park everything. wọ́n ti ẹ̀ fi bílẹ̀ wọ́n á gbájúmọ́ ìyàwó wo àbúrò. Ṣé wo ẹjọ́ ò ní dẹjú ẹni ká má mọ̀ ọ́ dà nítorí wípé bí kà bá rojọ́ ìkà kọ́ ní ọ̀dà Afusa èmi ò sì ní ṣègbè sẹ́yìn kà láéláé bẹ́jọ́ bá ṣe rí ìsìn báyìí ńlẹ̀mí ò ṣe dájọ́ ẹ̀sùn táwọn méjèèjì yìí fi kàn án nìsín ni wípé
ìwọ ò ń gbowó lọ́wọ́ àwọn ọkùnrin ò sì ní wọn fẹ́ léyìí tó mọ̀ pé béèyàn bá dẹ́rù ẹ̀ wò nínú olúwa yìí ó ní ìjìyà tọ́tọ́ àtẹ̀yí tó yẹ sí ẹ̀gí lọ́wọ́ àdé tó ń gbowó lọ́wọ́ wọn tó ní wọn fẹ́. bàbá ó tọ́ ni gbogbo nǹkan tó sọ. ó ti rò pé baálé wà lẹ́yìn òní ó sì dá kọrin bílẹ̀ nítọ́ ní rélégbé. ó sì láyà ọ̀tọ́ sọ pò tán ni ẹ wò ó gẹ́gẹ́ bọ́rọ̀ tèmi sọ síwájú mo lémi ò ní ṣègbè lẹ́yìn ká n ò lè torí pé haúsá wa kọ́ mi wé àyín kí n wá fẹjọ́ ṣègbè kí n wá lọ dá ẹ̀bí fálárè kò ṣeé ṣe láéláé kò ṣeé ṣe. àmọ́ ó nídìí tèmi náà fi ṣe bẹ́ẹ̀ àmọ́ kí n tó wá lè sọ ohunkóhun ó máa wù mí kí ìyàwó àwọn méjèèjì kọ́ wà lórí ìdúró. kí ló dé o ṣe máa ní ká pa àwọn ìyàwó wa wá o ṣe máa ní ká pa àwọn ìyàwó wa wá sáwọn ìyàwó wa wà ń bẹ nígbà tó ń gbowó lọ́wọ́ wa tó ń dá wà sí free àwọn ìyàwó wa wà níbẹ̀ mo ti mọ irú èèyàn tó jẹ́ mo dẹ̀ ti mọ irú ẹjọ́ tá a máa dá fún ẹ a dẹ̀ máa dájọ́ fún ẹ nísinsìnyí báyìí a máa dájọ́ fún ẹ. dájọ́ fún tó bá ti dájọ́ fún baálé ó fàṣẹ sí kó dájọ́ fún kí baálé fàṣẹ sí. ọ̀ká rẹ̀ láì adájọ́ náà tó gun ẹgbẹ̀nẹ̀gbẹ̀ bí okun dóró ni ṣé bí ìwọ bá tiẹ̀ wá gágágá ní tó yẹ pé èyí tó yẹ kó fi ṣe làákàyè òun ló fi gbá wèrè tó kúrú èyí tó yẹ kó tọ́jú èyí tó fi kúrú kó tọ́jú ẹ̀ sọ́wọ́ kó máa fi ṣe làákàyè kó máa fi kọ́gbọ́n kòkò ló òun náà ń sọ̀rọ̀ kátikàti nígbà tó mọ̀ pé ọmọ ẹjọ́ dá kí ló dé tó kẹjọ́ wá wájú èmi àyín ọba dájọ́ fún kọmọ ohun tí ó ṣẹlẹ̀ wo àṣẹ lọ bá pa ọba ò ní sọ̀rọ̀ tí àṣẹ sì wà lẹ́nu baálẹ̀ náà tí baálé ọpa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ni ẹ̀yin méjèèjì ẹ jẹ́ kí ìyàwó yín ọ̀kẹ́ mi lára wéré kí tó tí mo túlẹ̀ yóò tó gbẹ ọ̀tá. kò sí wàhálà ibi tán fẹ́ gbà yọ sí wa nù ó fẹ́ gba ránà àbátú ni àmọ́ òun náà bá wa ń bẹ̀ sọ fún ọ pé last one ni wọ́n bá wa ń bus stop ìjà lọ. ẹ ṣeun bàbá. ṣẹ́rí gbọ́rọ̀ àwọn ọkùnrin ṣe rí nìyẹn àmọ́ ọgbọ́n la máa fi máa bá wọn lò ọgbọ́n ló fi ń gbọ́kùnrin gbé iṣẹ́ yìí ò mọ̀ ni. ẹ̀yin ẹ̀gbà owó tọkọ yín kó wá fún mi ó dẹ̀ tún kó ọ̀pọ̀lọpọ̀ foodstuff sí rice ẹ̀wà gàrí èlùbọ́ iṣu gbogbo àwọn nǹkan ní jíjẹ dáadáa ó gbé epo ó gbòòrò gbogbo nǹkan tíyàn máa ń jẹ gbogbo ẹ̀ lọ́kọ yín máa ń gbé wá fún mi àmọ́ mi ò fọwọ́ kàn gbogbo ẹ̀ ni mo dájọ́ síbẹ̀ because mo ti mọ̀ wípé irú ọjọ́ báyìí ó máa wáyé. mo gbé mo dáràn ayé ọkùnrin ò mọ̀ lè dá o rídé ayé àdá níbikíbi tó bá wà tí ò ní í dá ayé rẹ ò ní í dá bí n ṣe sọ kí lè iṣì kí ni kí n tẹ yín lè tẹ̀kẹ́ iṣì kankan ayé rẹ ò lè dá orin kòsówókòsówó ni mo kọ fún mi lé lójoojúmọ́ mo sì gbà pé tọ kádàrá mi nu wàá dúró owó yìí ayé òní sọ pé o ṣe jèrè iṣẹ́ rẹ iṣẹ́ ò ní ṣe ọ. gbọ́dọ̀ àwọn ọkùnrin ṣe rí nìyẹn gẹ́gẹ́ bí mo ti sọ fún yín lálákọ̀ọ́kọ́. nínú ìgbàgbọ́ fọ Saliu lè kó rẹ̀ torí ọkọ mi ó náà débi sọfọ ẹ lè fi kọ́ bọ̀bọ̀ nìyàn ṣeré. Saliu is a very generous man. ó tún gbé generator fún ọ. ó tí o generator kan o tán bá ní pé èèyàn wà generous ẹni tó lawọ́ kódà òun ló máa ń kówó wá fún mi jù. ló bá tán àwọn sì ni. òun rèé owó tí Saliu kó wá nìyẹn lẹ́yìn owó yẹn ó tún wá ra bàtà oríṣiríṣi ó tún ra aṣọ oríṣiríṣi lọ́pọ̀lọpọ̀ ó rà fún mi àmọ́ ìfọkàn yín balẹ̀ mi ò fọwọ́ kan bàtà mi ò lè fọwọ́ kan aṣọ ẹ̀ gbogbo ẹ̀ mo kó jọ sínú ilé gbogbo ẹ̀ ni máa kó padà fún yín sìn. ẹ̀yin náà gbogbo oúnjẹ tí ọkọ yín gbé wá. ń lọ mọ́tò tí ní èkó òrèlé ni torí kò ní í ṣe fọwọ́ rù àbí kí n rù lérí mọ́tò ìbò pọ̀ dáadáa kódà ń lọ torí ẹ̀ sí ṣọ́ọ̀bù wọn ta full soft. mi ò wá fẹ́ kẹ́ délé kẹ́ lọ máa bá wọn jà o ṣé ń gbọ́ mi dáadáa ẹ má bá wọn jà o you have to use wisdom ṣó ti yẹ yín bẹ́ẹ̀ ọgbọ́n orí lẹ máa fi bá wọn lò ṣé ti gbọ́ ẹ má bá wọn jà ẹ má jẹ́ kán mọ̀ wípé gbogbo nǹkan tó ń kó wa mo ti dá padà fún yín o ṣé ti gbọ́ àmọ́ ẹ̀yin náà ẹ gbìyànjú ẹ try kẹ́ fojú wọn mọ́ra kẹ́ rẹ́rìn kẹ́ wọ aṣọ tó máa ṣarajọ ṣóye yín tí ẹ pé bẹ́ẹ̀ máa lọ ẹ máa bọ̀ báyìí ẹ máa ṣe ṣeléke nulẹ̀ tínú wọn á máa dùn tó ò ní fi máa wò táwọn. lórí ibu ni kò sí ti ń èèwọ̀ nulẹ̀ máwọn ọbọ̀ ń sọ̀ ń gbà mí
ẹ máa wọ bọ́ńsọ̀ tí wọ́n débi. short tí wọ́n débi wọ́n máa wọ̀ máa wọ̀ ń gbà mí ṣékùn yóò tó. ẹ tẹ̀ra mọ́ ẹ tún tẹ̀ra mọ́ dáadáa ṣe ti gbọ́. gbogbo ẹ̀ náà láàṣẹ àní fún ọ́ la àmọ́ ọlọ́run bá ń ṣe dáadáa fún ọ. èmi àwọn dé mọ̀ pé èèyàn gidi ni ọba ẹ̀ máa wá mọ̀ ṣe bíi kíní jọ́sí. we are friends now. we are friends. okay yeah we are friends. we are friends now. no together we are friends. yeah together we are one. we are oneness in progress. lórí ọ̀rọ̀ yìí jọ mí lójú nígbà tí ọmọ yìí tó tẹ̀ mọ́lẹ̀ sí gbogbo ọ̀rọ̀ yìí pátápátá ó wá jẹ́ kí n mọ̀ wípé lóòótọ́ ẹ̀yin gangan ni amòòkùnṣèkà ẹ̀yin ni àìdá fúnra lára yín tí wọ́n ń pè ní àìdá tó ń gbénú ọmọ yẹn tí wọ́n ń jẹ́ àìdá ẹ̀yin gangan ni. wọ́n làkàtà lọ náà kí n tó wà fàbọ̀ bẹ́ẹ̀ díẹ̀. ń bọ̀ Afusa kò ní bàjẹ́ fún eré rẹ̀ ò ní burú eré ọkàn kẹ̀ kódà ó jẹ́ mọ̀ wípé lóòótọ́ wọ́n bí ọ nínú ọlẹ́rẹ́ wọ́n kọ́ nínú ọlẹ́rẹ́ iná ọlẹ́rẹ́ tí wọ́n ti kọ́ tí wọ́n náà wá gbẹ̀kọ́ ni ọwá mú lò èèyàn ní ọ̀ ṣe rí bẹ́ẹ̀ yẹn bá nírú ẹbí 5 nínú ìlú yìí àmọ́ mọ̀ pé iná ìlú yìí gbọ́dọ̀ tó gbogbo àwọn ọkùnrin tí wọ́n ń ṣe bálabàlá ọ wà lára àwọn tí ó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ gidi mọ̀ bẹ́ẹ̀. sórí irú èèyàn tó bá wà dáadáa báyìí ó yẹ kó jẹ oyè láàrin ìlú wa yìí bẹ́ẹ̀ ni látòní yìí lọ èmi wá fi ń dá ọ lójú wípé láìpẹ́ láì jìnnà wọ́n fi ọ joyè wọ́n sì jáwé oyè lé ọ lórí débi pé wọ́n wúre tí gbogbo èrò ọ̀pọ̀ tí wọ́n jó tí wọ́n yọ èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ kárí láì orí ọkàn tẹ ọkàrí ẹ̀yin olójú kẹta méjì ìdájọ́ mi rèé ṣe rí ní òórọ̀ kùtùkùtù bẹ́ẹ̀ bá ti ń jí àti kẹ́ tó wọná lé yín sùn ojoojúmọ́ ayé yìí lẹ́ máa fi lọ sílé àwọn Afusa lẹ́ máa nítọ̀ Afusa dáríjì wá o Afusa dáríjì wá o Afusa àti mẹ̀sẹ̀ wa lẹ́sẹ̀ fún odidi ọdún 6 gbáko. ọdún 6. ọdún 6 gbáko ńlẹ́ ìṣe bẹ́ẹ̀ bá rìnrìn àjò ẹ gbọ́dọ̀ pàjẹ́ bẹ́ẹ̀ bá sí ń lé ẹ gbọ́dọ̀ sáré wá kẹ kọ́kọ́ sí kẹ tó lọ bí tẹ́ lọ kẹ tó sùn ẹ tún gbọ́dọ̀ wábẹ̀ bẹ́ẹ̀ bá kọ́ tẹ́ bá ṣe. láì sí mọ́sálásí àbí ṣọ́ọ̀ṣì láàmà jí lọ láàmà rẹ̀. àtẹjọ́ mọ́. èmi ti ṣẹjọ́ èmi ti dájọ́ ẹ̀yin lẹ́yìn ọ̀sẹ̀ ẹjọ́ mọ̀ ẹjọ́ gùn èmi sì gbọ́dọ̀ dájọ́. làwọn ló máa wá kí lójoojúmọ́ pé kí láì jẹ́ pé balẹ̀ mọ́ rí. Adéníkẹ́ kí wàá ní nǹkan tó ní ó sọ sí ọlọ́kàn. ṣe sórí ọkàn mi ń sọ fún mi pé ọmọ Afusa yẹn mọ̀ yẹn ń lóògùn kò dẹ̀ sóògùn kankan tá a lè sà sí tí ó ràn. kí wàá ní ṣíṣe báyìí. kò ṣe ìbọn là á lò so ìta bá fi bá jiná tó bá gbogbo ẹwà ẹ̀jẹ̀ kó wá tán bí. ṣé kò wá ní kú. ní pẹ́ kó tó kú sọ̀rọ̀ mọ́ pé òun náà dájú wa ni bẹ́ẹ̀ bá ṣe kà fún yàn bẹ́ẹ̀ bá ṣe kà fún padà kò léwọ́ bájínátù lásán ló jẹ wá tọ́ba bájínátù kan fáwọn agúnṣin pókà bájínátù méjì pókà bájínátù oríṣi pókà kó kú dànù bájínátù ni. ṣé àwọn èèyàn wà ní nọ́tìsì pàwọn alápá bẹ́yìn. irú ọ̀rọ̀ òsì wo lọ ń sọ nǹkan tí mi fi fẹ́ràn kí n máa bọ́ dọ́rọ̀ aláwo dénú ṣé ìwọ ó máa rojọ́ káàkiri fáwọn èèyàn pàwọn alápá ni. pínpín láíláí ẹ̀yin ló sọ fẹ́ẹ́ bọ́jú pé àwọn alápá. àìpé àwa nígbà tó jẹ́ pé wọ́n máa sọ pé àwa alápá káàkiri. èmi ò tiẹ̀ láìkí pé àìdíà ká àìdíà ni kéèyàn máa rojọ́ òṣì kiri. ìwọ náà máa pa àìdíà ká àìdíà ni. èmi ò ní sọ fẹ́ẹ́ káwa sọ àwa alápá èmi yìí ní tiẹ̀ yẹn gbọ́ ẹ̀ ìwọ ló pa tí ẹ̀ límúlé tiẹ̀. kókó kó àyàn wájú kó kú. Afusa ojú kò ní ra rẹwà o ó máma kí bèbí o sexy pretty man. ọmọ dára ni o Afusa èmi wọ́n nílẹ̀ yìí o.
bá jà o ẹni ọlọ́run dá mi kò ṣe bára wé ẹ má bá wí ẹ má bá jà o ẹni ọlọ́run dá kò ṣe bára wé ọ̀tọ̀ lórí ẹ̀tù ọ̀tọ̀ lórí bí àgbìkó ó tọ́lọ́run ó ṣe bàbá òfin èèyàn kan èmi wọ́n nílẹ̀ yóò àjọ máa dátọ́ ni èmi mú jòwó mi òwò àbúsá èmi wọ́n nílẹ̀ yóò àjọ máa dátọ́ ni ọmọ dára ó dẹjọ́ mi ò àbúsá ó yọ lókèrè wọ́n yọ wọ́ṣẹ́ ó yọ lódò wọ́n yọ wọ́ṣẹ́ tìbí ní tèmi ni ó wẹ̀ tọ̀hún ní tèmi ni ó mú báwo ojú rẹ̀ wọn ò lè lọlé wọ́n ní mẹ́lẹ̀ yóò já ayọ̀ ẹni tó tiẹ̀ kulẹ̀ jálè ẹni ọmọ dára ó dẹjọ́ mi ò àbúsá èmi wọn nílẹ̀ yóò àjọ máa dá tọ́ ni èmi wọn nílẹ̀ yóò àjọ máa dá tọ́ ni èmi wọn nílẹ̀ yóò àjọ máa.